Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Èèmọ̀ bẹ́ẹ̀ Olúwa tọwọ́ ọlọ́lá. Mo tẹ́wọ́ mi méjèèjì sí ẹ níwájú. Kọjá bí mo bá bẹ̀rù àwọn ọmọ. Irúṣẹ́ wo Ádámà ṣáni kí wọ́n jẹ́. Má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mú mi. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ohun tó wẹ́ lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Wọ́n wù ẹ́ ó pé tọ́kì ṣáló fẹ́ bí. Ọmọ mi Ádámà ló wù mí bí. Ọmọ tó máa kó tó sí lámú mi ga ní. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ẹ̀gbọ́n náà ṣàlèrò Ádámọ̀ nílẹ̀ Yorùbá. Ẹni bá sọ wí wọ́n wà wọ́n wí fáráyé. Wọ́n sì kà wọ́n síra ẹ̀ tó lẹ́ ti ṣe. Tòun lọ bá ló láwọ̀ àtìlẹ̀ funfun. Níyà lòun rí irú ẹ̀ kó ṣe ilé ní. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù sọ̀rọ̀ kẹ́. Oníye ọdún kan lò nílẹ̀ kẹ́wù. Oníye ọdún kan lò nílẹ̀ kẹ́wù. Ó sì jẹ́ kó tó níwọ̀n tọ́lẹ̀ rí kẹ́. Ṣèbí ṣe wo Ádámọ̀ lọ́lọ́run rán wá. Lẹ́ni tó bí mi máa fọlá yúwọ́ kẹ́wù. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ẹni bá sọ pé yín ọdún ní ohun tó rí. Ó lè jẹ́ kó tó tọ́ wò láti mú jọgbọ́n. Èèyàn bá sọ pé Ádámọ̀ orí nǹkan ṣe. Ẹ jọ̀wọ́ ẹ má bàjá ẹ má bá wí rárá. Ajẹ́kọ̀ọ́ ti yá wèrè àbò ti sá lórí. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ó tún lè jẹ́ bọ́rọ̀ mi tó dẹ̀hùn jọ. Níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi. Ọmọ tó fẹ́nu ẹ̀gà péré Ìlọrin. Tọ́lọ́hun ò fẹ́ rú rẹ̀ nínú ìran wọn. Ó lè jọ pọ́ dáadáa mọ́ ló rán níṣẹ́. Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré. Àlọ́ màmá máa rẹ̀ sùn tó fi lóyún. Ẹ̀sìn bá mi máa ní sùnà pẹ́ta ló fi jọ. Bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwù. Báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí? Ádámọ̀ Ali Ìlọrin. Ádámọ̀ Ali Ìlọrin. Ọmọ kẹwò
Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó fà bí bọ́lá ìṣàánú wa kò bá jábọ́ sí lẹ́tà lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáadáa kí láyé fẹ́ mi àwọn tí ó dá nǹkan mọ̀ ò bá gbàjọba. Ṣẹ̀ṣẹ̀ tó ní kọ́ máa fẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì ọmọ ẹ̀ tó jíṣẹ́ ìwẹ̀ dání ká pẹ́ gan ká ṣe lára kò bá já sí pọ́rọ̀rùn ká pẹ́ gan omi ọpọlọ máa bóbi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa àwọn lérò kíákíá nítorí pàwọn lọ fáwùjọ wa wọn pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب السماوات والأرض ورب كل شيء عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الذي عنده علم الغيب والصلاة والسلام على رسولنا الكريم صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به واتبعوا بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوبة لدولون ọba tí ó ní sánmà tó ní lẹ́lẹ̀ tó sì já sí pé òun náà ní ń pa àṣẹ rẹ̀ ọba tó nímọ̀ gbogbo nǹkan tí ò sí ìmọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì àyàfi ẹnu wọn bá ń tí Ọlọ́run fi sọ́dọ̀ kó wá náà ni kó wá rán ló ń pè ní mímọ̀. Ọba yìí náà ni ọba àgbáńlá ayé tẹ́nìkan ò lè fọwọ́ sọ̀yà yìí pé mo ní nǹkan bìkan nínú sánmà àtìlẹ̀ yìí nínú àwọn nǹkan tọ́lọ́run dá síbẹ̀. Lọ́lọ́run fi ń sọ fún wa náà Al-Qur'ani yìí pé law kana fihima alihatun illa Allahu lafasadata. Tó bá já sí pé Ọlọ́run ọba mi àwọn Ọlọ́run ọba mi bá ń bẹ nínú sánmà àtìlẹ̀ ẹlẹ̀ yìí ìyàtọ̀ sọ́lọ́run ọba ẹyọ ọ̀kan yìí ni lafasadata sánmà àtìlẹ̀ ẹlẹ̀ yìí bá ti dàrú torí pé la zahaba kullu ilahin bima khalaqa torí pé gbogbo Ọlọ́run kankan ni ó máa jàdùn tó bá jẹ́ tiẹ̀ pé èmi mo dá yìí kì í ṣe wọ́n ló dá. Àmẹ́nìkan ò lè bá Ọlọ́run ọba du sánmà wọn lè bá Ọlọ́run du lẹ́lẹ̀ wọn lè bá Ọlọ́run du atẹ́gùn wọn lè bá Ọlọ́run du oòrùn wọn lè bá Ọlọ́run du òṣùpá wọn lè bá Ọlọ́run du nǹkan kan báyìí ní ó ti rí báyìí kọ́ ní ó rí kò sẹ́ni tó lè bá Ọlọ́run du torí òun nìkan náà lọ́ba tó ní. Ìkẹ́gẹ́ Ọlọ́run kó máa bá ọ̀gá wa aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ ẹni àpọ́nlé Ọlọ́run fún rẹ̀ ló pọ́nlé so làwa náà fi ń ṣàpọ́nlé fún kọ́lọ́run bá wa kẹ́ Ànábì kó sì bá wa kẹ́ àwọn sàhábà àtàwọn tabi'in àti gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ lórí ìlànà tàǹdà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó mú wá fún wa. Bákan náà àwa bẹ̀ Ọlọ́run fún Maulana Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori kọ́lọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ fún wọn torí àwọn náà lárí ní mímọ̀ fi wọ́n wá làwa náà fi sáré la fi ń tọrú ọ̀nà taari Olúwa Ọlọ́run dákun bá wa ṣíjú àánú rẹ̀ kó bá wa ṣe dáadáa fún wọn kó sì bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lá la ilaha illallahu bi akil ayyi alqayyumi alladhi la ta'khudhuhu sinatun wala nawm. Maulana Fadilatu Sheikh Kamaluddin Al-Adabi wa Sheikhuna Yusuf Al-Ibwaji wa Sheikhuna Tajul Adab wa Sheikhuna Mustafa Zablul Sanusi
وشيخنا فضيلة الشيخ محسن عيدو عبد اللطيف ياموني وشيخ جرجيس أكادو. اللهم ارحم جميع علمائنا الصالحين يا رب العالمين. ولم باكو وعفاوة مولانا فضيلة الشيخ حبيب الله مدير المركز آدم عبد اللوري. Ọlọ́run dákun bá wa ṣàlékún àlàáfíà, àlékún ìdẹ̀ra, Ọlọ́run dákun àlékún rọrùn, ẹ̀mí gígùn tó pé Ọlọ́run bá wa ṣe fún wọn. Gbogbo ẹni tí ń bá ń fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run bá wa jó rí bẹ́ẹ̀ fóun náà. Lọ́lá la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Látara bẹ́ẹ̀ ẹ rí i pé Ramadan ti wọlé tán. Èèyàn fẹ́, èèyàn kọ̀. Èyí tó dá wa lójú ni pé yóò gbààwẹ̀ lọ́la. Torí pé à ń rí àrà oríṣiríṣi tí àwọn míì tí wọ́n ń fẹ́ máa gbé jáde látara ọ̀tẹ̀ àti nǹkan míì. Kò sẹ́nì kankan tó dájọ́ àwẹ̀ kalẹ̀. Ẹnu tí wọ́n ń fi máa sọ fún wa ni wípé ìgbà báyìí lóṣù ó le, ìgbà báyìí lóṣù ó bì, ìgbà báyìí lóṣù ó jáde. Ìyẹn náà ni wọ́n ń ṣàlàyé fún wa tó fi ń bí pé lọ́jọ́ báyìí a bẹ̀rẹ̀ ààwẹ̀, a sì bẹ̀rẹ̀ sí ní gbà. Táwa náà sì mọ̀ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó bí ó ti rí náà nù. Ẹni tó bá já sí pé bó ti rí nìyẹn, ìwọ tí wọ́n wá rò yí pé kò tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ wọ́n dájọ́ ẹ̀ kalẹ̀ ní èéṣe tó kúkú yàgò fọ́jọ́ ni ó sọ yí pé bákan ti rí. Àmọ́ Ọlọ́run kó ṣíjú àánú wa mùsùlùmí ìsìn, torí pé ìsìláàmù ò sí lọ́dọ̀ wa mọ́. À ń pariwo àwọn sàhábà ò lo tẹkinọ́lọ́jì, wèrè ó fago sọ́wọ́, ó ń pariwo àwọn sàhábà wọn mọ̀ pé kíní kan astronomy, wọ́n gbé aago tí ó máa sọ táìmù téyìn ó kírun tí súrì ó wọlé ó gbé sẹ́yìn. Àwọn sàhábé àwọn ni wọ́n lò yìí hùn. Ṣe rí pé Ọlọ́run má dá làákàyè wa rú. Gbogbo àwọn àwà tí ò yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí látara ọ̀tẹ̀. Ìmọ̀ Ọlọ́run ò kí ní ká má lò. Ìmọ̀ alfalak Ọlọ́run kú mention falaku nù Qur'an. Ó ní wa kullum fi falakin yasbahun. Ó ń sọ fún wa ibẹ̀ náà ni wọ́n ti mú ìmọ̀ falak. Li ta'lamu adada sinina wal hisab. Ibẹ̀ ni wọ́n ti mú wọn hisab. Kí wọ́n máa sọ pé wọ́n ẹ̀ ṣe ṣírò láyé Ànábì ká sọ pé tó àgbọ́dọ̀ ṣe ṣírò. Tàbí kí wọ́n máa sọ yí pé wọ́n ẹ̀ ṣe falak láyé Ànábì wọ́n àgbọ́dọ̀. Ibi tí máa dé lọ́jọ́ tí wọ́n ń jọ náà ni wọ́n fi bá fálákì lò mọ́. Ṣùgbọ́n mo bá dàgbà lónìí ju báwa náà ti lérò lọ, èé ṣe tá à nílè lò gẹ́gẹ́ bó ti rí. Kọ́lọ́run ṣàánú àwa mùsùlùmí kó sì là wá, kó ṣàánú wa látara ọ̀tẹ̀ pé ibì kan ní nǹkan ti wá. Ó máa ń jẹ́ dààmú fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a máa fi ń ṣe inú ni bí ni tàbí ọ̀tẹ̀. Àmọ́ kọ́lọ́run dákun kó là wá kúrò ńbẹ̀, kọ́lọ́run là wá kúrò ńbẹ̀, kọ́lọ́run là wá kúrò ńbẹ̀, kó là wá kúrò ńbẹ̀. La ilaha illallah Muhammad Rasulullah. Naam, ẹ rí i pé àkọlé wa lónìí òun náà ni wípé ìmọ̀ kọ̀ọ̀kọ̀ àti àwọn irọ́ tí wọ́n pa mọ́ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lórí ìmọ̀ kọ̀ọ̀kọ̀ náà ni tí a fẹ́ gbé yẹ̀wò. Kọ́lọ́run kó sì dákun kó jẹ́ kó gba yíyẹ̀wò fún wa. Lọ́lá la ilaha illallah Muhammad Rasulullah. Tá bá ń sọ̀rọ̀ ìmọ̀ kọ̀ọ̀kọ̀, a kọ́kọ́ wò pé kí là ń pè bẹ́ẹ̀. Òun náà ni al-ghaib, nǹkan tó pamọ́ là ń pè ní kọ̀ọ̀kọ̀, tí ò sẹ́nìkan tí ò fẹ́ mọ̀ pé kí náà ń pè ní kọ̀ọ̀kọ̀ o. Tá máa fi mọ̀ yí pé ìmọ̀ tó pamọ́ là ń pè ní kọ̀ọ̀kọ̀, tó ń jẹ́ ìmọ̀ àṣírí gẹ́gẹ́ bí àwọn èèyàn ti máa wí. Ǹjẹ́ Ànábì fúnra rẹ̀ ní máa kọ̀ọ̀kọ̀? Mi rò pé ó gbọ́n tí mò ń sọ yìí. Ṣé Ànábì gan ní máa kọ̀ọ̀kọ̀ tí ó máa fi sọ kọ̀ọ̀kọ̀? Torí ọ̀pọ̀ àwọn ahadith ló wà tó ń jẹ́ àwọn akadhibun waftira, àwọn àgbélẹ̀rọ irọ́ tá a máa bá nínú ẹnu Sahihul Bukhari. Ó rí pé Sahihul Bukhari àti Muslim yẹn gan ni wọ́n èyí fẹ́ máa gbọ́
kéèyàn sọ wípé ọ̀rọ̀ kan ń bẹ ó yapa alukur'an tí ó máa túmọ̀ sí pé irọ́ àtàwọn àgbélẹ̀rọ tá a máa mú jáde nínú àwọn ahadith. ẹ sì rí i pé ńgbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ ní alukur'an ó ní afala yatadabbaruna alukur'an, èyí ṣe táwọn èèyàn tí wọ́n lè wòye sí alukur'an. pé walau kana min inda ghayrillah, tó bá lọ já sí pé ànábì fúnra rẹ̀ ní ń wí lọ́dọ̀ ara rẹ̀ tí èyí ṣe pọ́lọ́ ní ń sọ ọ̀rọ̀ kalẹ̀ fún ni, lawajadu fihi ikhtilafan kathira, àwọn èèyàn ò bá ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ó máa takora wọn, tí ò ní jọra wọn, tí ò ní jọ pé ní tí ń sọ̀rọ̀ yìí náà lẹ́nu tó já sí pé ní la yadillu wala yansa, kì í ṣàṣìṣe kì í sì gbàgbé. káwá ní nǹkan kan ń bẹ ó yẹ k'Ọlọ́run wí kò wí, àbí nǹkan kan ń bẹ ó yẹ k'Ọlọ́run sọ kò sọ, kì í ṣe t'Ọlọ́run, kì í gbàgbé, torí pé òun èé ṣe ènìyàn. Ọlọ́run ní ẹnìkan ò sì lè júwe bó ti rí. Alimul ghaibi wa shahadati ni, òun ló mọ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tó sì mọ̀ kedere. wájà lọ kí náà ń pè ní al-ghaib. níta ń pè ní al-ghaib yálà nínú Islam, torí pé tí ó máa sọ ni pé ta'riful Islam dà wa kullu ma ghaba an hassil insan, òun náà ni gbogbo tó bá pamọ́ kó fún ènìyàn, gbogbo tí yẹn fi dá nǹkan mọ̀, tí nǹkan yẹn bá pamọ́, nínú tí yẹn fi ń dá nǹkan mọ̀ lọ́wọ́, nínú tí yẹn fi ń dá nǹkan mọ̀ lójú, nínú tí yẹn fi ń dá nǹkan mọ̀ létí, tí nǹkan yẹn bá ti lè pamọ́ tẹ́nìyàn ò lè rí. sawa'an baqa sirran maktuman ya'jazu al-insanu an idraki, yálà nǹkan yẹn pamọ́ níbi kan tí wọ́n fi pamọ́ sí téèyàn ò lè rí, géèbù náà ni, tó sì já sí pé ní la ya'lamuhu illa al-latifu al-khabir, ní tó já sí pé ẹnìkan ò lè máa ń kẹ́ni àfọlọ́wọn ọba mi ọba aláàánú tí máa fúnni nírò. aw mimma ya'lamuhu al-insan bil-khabari al-yaqini ani Allahi wa rasulihi alayhi salatu wa salam, tàbí kó já sí pé mímọ̀ nǹkan ni ènìyàn ó máa mọ̀ látara ká fún un ní ìró tí ó máa jẹ́ pẹ̀lú àmọ̀dájú látọ̀dọ̀ Ọlọ́run látorí ahọ́n òjíṣẹ́ rẹ̀ kọlọ̀mbá wa kẹ́ sallallahu alayhi wa sallam. tàbá wá ń sọ̀rọ̀ àṣírí tàbí ìmọ̀ kọ̀ọ̀kọ̀, ẹ rí i pé ó pín sí bí ọ̀nà mẹ́ta tàbí ọ̀nà mẹ́rin. ọ̀nà alákọ̀ọ́kọ́ wọ́n ń pè yẹn ní al-ghaibu al-mutlaq. al-ghaibu al-mutlaq. al-ghaibu al-mutlaq yìí walladhi laysa lil-insan sabilun ila al-ilmi bihi ibra wasa'il idrakihi aw hawasihi. òun náà ní ìmọ̀ tó já sí pé tá a bá ń sọ al-ghaibu al-mutlaq, ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tán yányán, ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tán yányán tá ń pè ní ghaibu al-mutlaq yẹn, òun náà lèyí tó já sí pé ní laysa lil-insani sabilun ila al-ilmi bihi, kò sí ọ̀nà kan tí ọmọ ènìyàn lè gbà mọ́, kò sí ọ̀nà kan tí ènìyàn lè tọ̀ tàbí tó lè rìn tí ó fi nímọ̀ ń pa nǹkan nì hibara wasa'il idraki aw hawasi, kò lè lépa bá. ní gbogbo ọ̀nà tí yẹn máa fi wá nǹkan láyé kò lè rí, ní gbogbo ọ̀nà tí yẹn máa fi fura mọ́ nǹkan kò lè mọ̀. àwọn eléyìí ọ̀nà méjì ló pín sí. alákọ̀ọ́kọ́ ń bẹ ma a'lama Allahu ta'ala an-nasa bihi aw bi ba'dihi, òun náà ni tó já sí pé Ọlọ́run fúnra rẹ̀ ní máa fi mọ ènìyàn, yóò fi mọ ènìyàn tàbí kó fi nínú nǹkan nì kó fi díẹ̀ mọ̀ yàn. an tariqil wahyi ila ar-rusul, látara ìmọ̀ mí sí àwọn òjíṣẹ́ lára bí kó rán màláìkà sí wọn láti lọ bá wọn sọ̀rọ̀, tí ó máa já sí pé yuballighunahu ila an-nas, wọ́n máa sọ nǹkan yẹn fún àwọn ènìyàn. àwọn òjíṣẹ́ yẹn náà ò mọ̀, àmọ́ ọba mi mí nǹkan yẹn sí wọn lára látara pé kan lè sọ fáwọn tí nǹkan yẹn ó máa jẹ́ gáíbù. nínú àpẹẹrẹ irú bẹ́ẹ̀ tá a bá lọ sínú al-Qur'an, tá a bá lọ sínú suratul jinni, a rí nínú àyá alákọ̀ọ́kọ́ sáyà ẹlẹ́ẹ̀kejì tí ó máa já sí pé ash-shayatinu wal-jinn, nípa ọ̀rọ̀ àwọn shayatinu àtàwọn àlìjànú, wa ma ja'a bihi min akhbarihim, àtàwọn èyí tá a gbọ́ tó bá wa nínú àwọn ọ̀rọ̀ wọn, gẹ́gẹ́ bọ́lọ̀ tí ń sọ fún Ànábì wípé a'udhu billahi minash shaitanir rajim, pé kul uhiya ilayya anna istama'a nafarun minal jinni faqalu inna sami'na qur'anan ajaba
يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. ó rí wípé Ọlọ́run ní kúl sọ fáwọn èèyàn wípé òhíyà ilayya, Ọlọ́run bá rán Jìbìrìlù sí mi láti wá sọ fún mi pé annahu istama'a nafarun minal jinni, pé àwọn aràn kan nínú àwọn àlìjànú wọ́n dọ́dọ̀ mi wọ́n sì tẹ́tí sí mi nígbà tí mo ń ka al-Qur'an. ó rí pé gáíbù ni wọ́n, ànábì ò rí wọn, wọ́n sì dọ́dọ̀ ànábì, wọ́n gbọ́ ní tànábì ń sọ, ànábì ò fura mọ̀ pé wọ́n wà ń bẹ̀, wọ́n gbọ́ Qur'an, ẹni tí ń ka Qur'an yẹn ò rí wọn, àwọn rí látara pé gáíbù nìyẹn. Ọlọ́run ló wá fúnra rẹ̀ fi gáíbù yẹn mọ́ ànábì, láfi ní al-gáíbù yẹn tàbá mu wá gáíbul mutlaqu yẹn ó pín sí méjì, èyí tó já sí pé ènìyàn ò lè mọ̀ rárá, kò lè mọ̀ rárá, àfi tọ́lọ́run bá kàn fi nínú ẹ̀ mọ́, ó kàn fi nínú ẹ̀ mọ́ ànábì pé kúlí sọ fáwọn yẹn pé òhíyà ilayya, wọ́n ránṣẹ́ sí mi pé annahu, pé èyí tó dájú ní pé istama'a nafarun minal jinni, pé àwọn aràn kan, gúrúùpù kan, ikọ̀ kan nínú àwọn àlìjànú istama'a, wọ́n wá tẹ́tí gbọ́ Kùránù lọ́dọ̀ mi, òun ò sì rí wọn, kò sì mọ̀. Faqalu, wọ́n padà wá lọ jíṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wọn tí wọ́n kù nínú ibi tí àwọn ìlú wọn wà, táà sì mọ̀ bẹ̀, pé inna sami'na Qur'anan ajaba, sami'na àti lọ gbọ́ Qur'anan, al-Qur'ani tí wọ́n máa ka ajaba tí ń jẹ́ ìwé tí ń ṣe ní léèmọ̀. Wọ́n rí pé ìwé èèmọ̀ ni, ànábì kò mọ̀ ń pa rẹ̀. Ọlọ́run wá ní kí Jibril lọ sọ fún ọ pé ilmul ghaibi ni, Ọlọ́run wá fi mọ̀, Ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀. Yahdi ila rushdi, torí pé ìwé tá ń sọ ni náà ní máa fi ènìyàn mẹ́nà sọ́nà kedere. Fa amanna bihi, àwa sì ti gbàgbọ́, torí pé ìwé ìmọ̀nà ni la fi gbàgbọ́. Wọ́n wá ní walan nushrika bi rabbina ahada, àtún nípa nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run láyé mọ́. Ìyẹn ló fi já sí pé minna muslimuna wa minna al-qasituna, mùsùlùmí ń bẹ nínú wọn o, àwọn míì náà tí wọ́n jólùgbẹ́rùgbọ́n rí náà ṣe ń ṣe kíni, wọ́n ń bẹnu àwọn eléyìí lọ jíṣẹ́ ńlé, ànábì ò ní mọ̀ ń pẹ́. Ọlọ́run wá mí sí lára yí pé kí Jibril ló ṣe kíni o, lọ́ọ́ ṣàlàyé fún un, sọ pé géèbù kan ni, mutlak ni, àmọ́ Ọlọ́run wá fi nínú ẹ̀wọ̀n ànábì láfi ní ìran méjì ló pín sí. ìran ẹlẹ́ẹ̀kejì náà ni masta'thara Allahu ta'ala bi'ilmihi wa lam yattali' alayhi ahadun min khalqihi, òun náà ni ìmọ̀ tó já sí pé ista'thara Allahu bi, Ọlọ́run fúnra ẹ̀ nìkan ló dá mọ̀, ò gbọ́, Ọlọ́run fúnra rẹ̀ nìkan ló mọ̀, wa lam yattali' alayhi ahadun, ẹlòmíì ò tún lè mọ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀, Ọlọ́run nìkan ni ó mọ̀, ẹnu wọn bá tó fi mọ̀ èèyàn yẹn ni ó fi mọ̀ wọ́n. Àwọn ìmọ̀ kan wà ń bẹ Ọlọ́run nìkan ló lè mọ̀, torí pé kò ní fi mọ̀ ẹ̀dá rẹ̀. La nabiyyun mursalun, kódà kò ní fi hàn ànábì Ọlọ́run kan tó ránṣẹ́. Wala malakun muqarrabun, kódà màláìkà Ọlọ́run kan nù màláìkà Ọlọ́run bí wọ́n ti jábà fi tó ní wọ́n lè mọ̀. Wa dhalika huwa al-maqsud bi qawlihi ta'ala, irú yìí ni lọ́lọ́wọ́n bá wá ń sọ fún wa nínú al-Qur'an, tá bá lọ ka suratul An'am léyìí tá a mọ̀ sí Quran 6. Ọlọ́run ní wa indahu mafatihul ghaibi, ó gbọ́, wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa huwa, lọ́dọ̀ Ọlọ́run ní ìmọ̀ mafatihul ghaibi, àwọn kọ́kọ́rọ́ àṣírí tó pamọ́ ń bẹ. Ó gbọ́, ní tẹ́nì kankan fẹ́ jẹ́, in tí kó wá ó dà, in tí kó wá ó jẹ, in tí kó wá ó mú, Ọlọ́run ló mọ iye tí wọ́n ti sọ pé yóò yọ lòṣì níbi tó ti lọ yẹ ìsáàbù wò tó padà yó lówó. Ọlọ́run ló sì mọ iye tí wọ́n lọ yẹ ìsáàbù fún tí wọ́n pè lólówó tó yẹ pé olòṣì ni. Ọlọ́run ló mọ iye tí wọ́n yẹ ìsáàbù fún tí wọ́n ní yóò pẹ́ láyé tẹ́mi rẹ̀ kúrú. Ọlọ́run ló mọ iye tí wọ́n ìháàbù fún tí wọ́n lẹ́mi rẹ̀ kúrú tẹ́mi rẹ̀ sì padà gùn. Torí pé mafatihul ghaib, àwọn àṣírí, in tí lágbájá ó jẹ́, in tí lágbájá ó dà, ibi tí lágbájá ó dé, béèyàn bá sọ tó bá kàn rí bẹ́ẹ̀, kìí ṣe pé iṣẹ́ ló mọ̀, ó kàn jẹ́ wífàkù ni. Irú yẹn ẹnìkan ò lè mọ̀, la ya'lamuha illa huwa, àfòun Ọlọ́run nìkan. Wa min amthilatil ilmi bi waqti qiyam as-sa'a, lára ń tẹ́nìkan ò lè mọ̀
tọ́lọ́hun ò sì ní fi mọ ẹnìkan náà ni kìyàmì sáà ìmọ̀ alkiyama ká má ẹ̀ṣẹ̀ wá sọ àmì rẹ̀ ẹnìkan ò lè mọ̀ bẹ́ẹ̀ ni kò lè ṣe kíni o kò lè mọ àmì tá a fi mọ̀ wípé ọjọ́ náà ń bọ̀ wá bẹ́ẹ̀ náà ni wal maut bẹ́ẹ̀ náà lásìkò kú lágbájá ó kú lọ́la tàmẹ̀dù ò ní kú lọ́la lágbájá ó kú lọ́túnla ọwọ́ Ọlọ́run nìkan ló wà béèyàn bá sọ tó bá kàn rí bẹ́ẹ̀ àṣìṣe lásán ló ṣe ó lè màsìkò kú ibo ni lágbájá ó sùn ńbo ni ó kú sí ẹnìkan ò lè mọ̀ in tí ó ṣokùnfà kú rẹ̀ Ọlọ́run nìkan ló lè mọ̀ ńgbà tó bá kú tán ọgbọ́ lẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ wá ò wípé tọ́ ẹjẹ́ àwò kí ló pa lápèjúwe Mohbad bẹ́ẹ̀ náà lápèjúwe nǹkan míì wọ́n máa sọ̀rọ̀ autopsy kódà níjọ́ míì àárẹ̀ tí ń ṣe ni ó lè mọ́ jẹ́ òun ni ó pa ni táwọn èèyàn máa lérò wípé àárẹ̀ yẹn náà ló pàpàpà wa ba'da ma samma Allahu ta'ala bihi nafsahu àtàwọn nǹkan míì tọ́lọ́wọ́n bá mi fúnra rẹ̀ pè mọ́ rẹ̀ ló fi jásí pé tá a bá lọ sínú Suratul Luqman ara àwọn àlàyé yẹn bẹ̀ pé ẹnìkan ò lè mọ̀ àyà 34 Suratul Luqman àyà 34 Ọlọ́run sọ fún wa ń bẹ̀ wípé inna Allaha indahu ilmu sáà ọ̀dọ̀ Ọlọ́run èyí tó dájú ni pé ìmọ̀ sáà ìmọ̀ àsìkò ìmọ̀ alkiyama ọ̀dọ̀ Ọlọ́run ló wà wa yunazzilul ghayth òun náà lọ́lọ́run tí máa sọ òjò kalẹ̀ lẹ́yìn Ọlọ́run ẹnìkan ò tún lè rọ òjò èèyàn lè bẹ lọ́run kó rọ̀ ó ra àwọn tí wọ́n máa para wọn lámójò àròjò Ọlọ́run a máa dójú tì wọ́n ó di méjì wa ya'lamu ma fil arham Ọlọ́run ọba mọ in tí ń bẹ nínú ikùn ìyá báwo ló ṣe mọ̀ ó rí pé gbogbo àwọn tí wọ́n lè sọ pé ọkùnrin ni ó yà obìnrin ni ó yà lẹ́yìn tó bá dodindi ọmọ nù ìyá rẹ̀ ni kódà débi ọ̀rọ̀ scan ó gbọ́ Ọlọ́run ń jẹ́ ó yé wa wípé huwa a'lamu bikum òun mẹ̀yìn idh ansha'akum minal ardi nígbà tó ń dá yín láti inú lẹ́lẹ̀ wa idh antum ajinnatun fi butuni ummahatikum òun máa ń tẹ́ yà ńgbà tẹ́ wà nù lẹ́lẹ̀ ńgbà tẹ́ tún wà tẹ́ wà látọ̀ tẹ́ tí kú olómi kẹ́dẹ̀jẹ̀ kẹ́dí bá sí òun tún mẹ̀yìn nígbà tí èèyàn bá wà lẹ́jẹ̀ scan ò lè sọ pé báyìí ni ó yá tó bá wà lómi scan ò lè sọ pé báyìí ni ó yá tó bá wà ní leash scan ò lè sọ pé báyìí ni ó yá nígbà tó bá di pé ó pé ó dorí kiri kódà nígbà mi wọn ló fara pamọ́ wọn tí lè sọ jẹ́ni ẹ̀ torí pé wọn tí mọ̀ nígbà tó bá wá dodidi ọmọ tó bá pógójì àbí oṣù mẹ́rin gbáko yẹn ni wọ́n tó lè sọ yí pé chromosome yẹn o XY ni o àbí YX ni o tí ó lè máa já sí pé boy ni o or again or bóyá yóò máa jẹ́ YX àbí YX àbí XX làwọn máa tó lè sọ àmọ́ lọ́hùn fún rẹ̀ ti mọ̀ tẹ́nìkan ò sí lè mọ̀ so bí yẹn ò ṣe jẹ́nu bákan náà wa ma tadri nafsun madha taksibu gada ẹ̀mí kan ò mọ̀ tó ń ṣe lọ́la ma tadri nafsun madha taksibu gadan ẹlòmíì yóò ya wèrè lọ́la kò ní mọ̀ ọlọ́mọ sì jó kàn wá ẹlòmíì mọ́tò gbà lọ́la kò ní mọ̀ ọlọ́mọ jó kàn wá ẹlòmíì àmúdí ó ṣe lọ́la wọn ò rọ́ sí ẹ ọlọ́mọ jó kàn wá ma tadri nafsun madha taksibu gada lẹ́nìkan ò ṣe léfẹ́ nìkan ṣe fáàrí pé mo gbọ́ Ọlọ́run gbọ́ wá ń fa àwọn tí ò ti gbọ́ Ọlọ́run ṣe káfàárí torí pé ó mọ̀ bóyá ó lè di káfìrí lọ́la tí ó jẹ́ káfìrí pọ́nbélé tá padà sí ibú ó wọlé tọ̀ lọ́lọ́run ṣe ń sọ pé ẹ má ṣe fáàrí la yaskharu qawmun min qawmin ẹ má ṣe fáàrí sẹ́nìkan kó o máa ríra rẹ pé wọ́n ló mọ Ọlọ́run jù ìwọ ló gbọ́ Ọlọ́run gbọ́ jù ìwọ ní irùngbọ̀n rẹ pọ̀ ìwọ ní ṣòkòtò ẹ lọ sókè òfo ọjọ́ kejì ọjà ló kóra rẹ sí olófo ní í ṣe bẹ́ẹ̀ ó jẹ́ rólógo kan tó dọ́lọ́ mọ̀ tí ó máa dánrú ẹ̀ wò torí pé la tadri nafsun madha taksibu gadan ẹ̀mí kan ò mọ tí ó ṣe òun lọ́la àti tóun ó ṣe lọ́la ẹni tí ó pààyàn lọ́la ò mọ̀ kódà ẹlòmíì ó ba ayé jẹ́ lọ́la kò sì tí ì mọ̀ kọ́lọ̀ mọ́jà bára wa nínú irú àyè bẹ́ẹ̀ ó wá ní wa ma tadri nafsun bi ayyi ardin tamutu ẹ̀mí kan ò sì mọ̀ ilẹ̀ ibi tí ẹ̀mí òun ó tàn sí ẹ̀mí kan ò lè mọ ibi tí ẹ̀mí òun ó ṣe kíni o tí ó tàn sí eléyìí là ń pè ní
al-ghaibu al-mutlaq tí ẹ pé ẹnìkan ò lè mọ̀ rárá àfọlọ́hun. ẹlẹ́ẹ̀kejì sọ pé ẹyọ kan ló ní tó ń pín sí méjì. ẹlẹ́ẹ̀kejì al-ghaibu al-muqayyadu an-nasabi, òun náà ni ìmọ̀ kọ̀ọ̀kọ̀ tó yẹ pé muqayyadu an-nasabi Ọlọ́run bá fi ta àwọn kan lọ́rẹ, ó fi mọ̀ wọ́n, yóò ṣàfitì ẹ̀ sọ́dọ̀ àwọn kan, òun èyí ṣe mutlaq akàndé sọ́dọ̀ àwọn kan kò dọ́dọ̀ àwọn míì. huwa ma kana ghaiban anil ba'd, yóò máa pamọ́ fáwọn kan, yóò máa jẹ́ kọ̀ọ̀kọ̀ lọ́dọ̀ àwọn. mithl al-hawadithi at-tarikhiyya, bí irú àwọn nǹkan ṣẹlẹ̀ tó ti wá nínú ìtàn, ó gbọ́, yóò pamọ́ fáwọn kan. fa innaha ghaibun bin-nisbati liman la ya'lamu biha, ẹni tí ò nímọ̀ rẹ̀ yóò máa jẹ́ in tó pamọ́ lọ́dọ̀ ẹ̀. lidhalika qala li-nabiyyi sallallahu alayhi wa sallam, ìdí nìyẹn tó fi jásí pé ńgbà tọ́lọ́run bá Nabi Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ó rí pé ńgbà tọ́lọ́run fẹ́ bá a sọ̀rọ̀, nígbà tọ́lọ́run fi àwọn ìmọ̀ kan tó fi hàn, ó rí pé tá a bá lọ sínú al-Qur'an nínú suratu Ali Imran aya 44, Qur'an 3 kọ́lé yìí ni. Naam, ó rí pé ńgbà tọ́lọ́run sọ̀rọ̀ mẹ́fà nẹ́bì, ó ní naam, ó ní dhalika min anba'il ghaibi nuhihi ilayka wa ma kunta ladayhim idh yulquna aqlamahum ayyuhum yaqfulu Maryama wa ma kunta ladayhim idha yakhtasimun. ó rí pé àyà yìí Ọlọ́run sọ fún Ànábì pé dhalika, èyí tá ń sọ fún ọ yìí, min anba'il ghaibi, nínú àwọn àròyìn tó pamọ́, nuhihi ilayka, tá a fi ránṣẹ́ sí wọ Ànábì. Ọlọ́run fẹ́ ká Ànábì mọ̀ lẹ́fù rẹ̀ pé in tá bá fi mọ̀ ọ́ ò lè mọ̀ àfi in tá bá fi mọ̀ ọ́. ó wá ní dhalika min anba'il ghaib, in tá ń sọ yìí nínú àwọn èrò tó pamọ́, àwọn àròyìn èrò tó pamọ́, ọ̀rọ̀ tó pamọ́, nuhihi ilayka, tó já sí pé àwa la fi mọ̀ ọ́, tá a fi ránṣẹ́ sí ọ. wa ma kunta ladayhim, torí pé ó sì mẹ́ nígbà táwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. ma kunta ladayhim, ó sì lọ́dọ̀ wọn. idh yulquna aqlamahum, níjọ́ tí wọ́n ń ju àwọn gègé wọn sínú omi, pé ayyuhum yakfulu Maryama, pé ta ni ó tọ́ Maryama. wọ́n ní ká máa ju gègé sómi, sọ pé tá a bá sì ń ju gègé sómi yóò máa léfò ni, wọ́n á lé ẹni tí gègé rẹ̀ bá wọ omi. tó gẹ́tì mí nìsín, òun ni ó tọ́. Ọlọ́run wá ń ṣàlàyé fáànẹ́bí, wá ń jẹ́ kó mọ̀ yí pé o, èyí tá ń sọ yìí jẹ́ káyé mọ̀ pàwà láwí o. ma kunta ladayhim, ó sí mẹ́ o. idh yulquna aqlamahum, níjọ́ tí wọ́n ń ju àwọn gègé wọn sódò sínú omi o, pé ayyuhum yakfulu Maryam, pé ta ni ó tọ́ Maryama. ó sí mẹ́ o. so wa ma kunta ladayhim, ó sì sí lọ́dọ̀ wọn, idha hum yaktasimun, nígbà tí wọ́n ń ṣe fàǹfà, tí wọ́n ń ṣe jíròrò. ìyẹn fi hàn yí pé Ọlọ́run fúnra ẹ̀ ló ń fi nǹkan mọ̀yàn, ṣọ̀pọ̀ Ọlọ́run ló fúnra ẹ̀ sí léyìí fún. èyí tọ́lọ́run ọba mi ò bá sọ fún kò lè mọ̀. ìyẹn làwọn ọ̀rọ̀ tá a máa bá nínú àwọn ahadith tálù Kùránì ó wà máa takò, látara pé àjókòó ti Kùránì yẹn, a fẹ́ gbé Ànábì kọjá ibi tó mọ̀. náà ọ̀rọ̀ tún bọ̀, ó di méjì. ìhàn pé alákọ̀ọ́kọ́ òun pín sí méjì, ẹlẹ́ẹ̀kejì ọ̀kan lòun, ẹlẹ́ẹ̀kẹta al-ghaibul muqayyadu ghayra an-nasabi, òun náà ní ìmọ̀ tó pamọ́, àmọ́ ń bí Ọlọ́run dé mọ́, kò ṣàfitì ẹ̀ sọ́dọ̀ èèyàn kan. tá a bá fẹ́ ṣe tààrífù yẹn, ó rí pé kullu ma ghaba anil hassi, gbogbo tó bá pamọ́ fún ènìyàn láti mọ̀, tó sì já sí pé bisababi ba'da zaman, tó já sí pé nítorí àwọn àsìkò kan lè yóò fi lè mọ̀, lọ́jọ́ iwájú a lè padà mọ̀. ò gbọ́, Ọlọ́run bá fáwọn àmọ̀ yẹn pamọ́ fáwọn èèyàn látara àsìkò kan, tó já sí pé àsìkò tó ń bọ̀ ni ó padà gbé jáde, àbí nítorí àyè kan tàbí nǹkan míì. kọ́lọ́n tó wá ṣírú àwọn àmọ̀ yẹn jáde kó kámà kó lójú ẹ̀. irú ẹ̀ náà ní technology. láyé àwọn sàhábà, ilmul ghaibi ní lọ́dọ̀ wọn. ó gbọ́, èyí tó yẹ pé technology ní ìsìn tá a lè máa fi mọ̀ wá nǹkan, à ń lo fóònù wọn à lò.
wèrè ò sọ̀rọ̀ lórí èyí ni wípé bídà ni o, ó wá ń sọ̀rọ̀ lórí pé wọ́n gbọ́dọ̀ lo àwọn sàábé ò lo astrology, ó sì gbé fóònù dání, òun náà ní láptọ̀pù, òun gbọ́ mùsíbà, ó sì tún ní aago nínú mọ́ṣáláṣí nínú ilé ẹ̀ tágo yẹn ń pèrun táwọn àsìkò bá tó, táwọn sàábé ò lórí ẹ̀rí pé nǹkan ń ṣe irú èèyàn bẹ́ẹ̀, ó máa mà pọ́rọ̀ òun ò sí lọ́rọ̀ tó balance náà. Ẹnu wọn lẹ́tì máa gbọ́ wípé èèyàn ò lè fọlá ànábì tọrọ, tẹ bá wá mẹ́rin jáde ni wọ́n tún sọ kátikàti pé èèyàn ó sọ yí pé kọ́lọ́hún wọ ọlá ọlọ́run lára ànáwó kí ní yàtọ̀. Irú wọn lẹ́ máa gbọ́ yí pé ṣèitọ́nù lẹ́ni tó bá sọ yí pé ká bojú òsínú ìsìlámù ìbẹ̀m̀bẹ̀ kéwú ní òye, irú wọn lẹ́tún padà rí tí ó máa sọ pé ní ṣe yín tara yóò balẹ̀, ọ̀rọ̀ nìkan bu àwọn àfáà ti yanjú ẹ̀ kìí sọ̀rọ̀ yẹn. Wọ́n ní dúró lójú kan látara pé wọ́n ní ọkàn ọlọ́run kásò títọ́, wọ́n máa lọ wájú wọn lẹ́yìn, tó bá rí pé ẹni tó sọ̀rọ̀ yìí ẹni tá a fẹ́ràn ni wọ́n ní kún, tàbí tí ò bá ti sí lórí mẹ́nájú wa wọ́n ní kún ọ̀rọ̀ yẹn. Àmọ́ ń jọ táwọn bá fẹ́ wá lò lórí mẹ́nájú wọn ó padà wá sọ, wọn wá ní rántí pé ayé ò gbàgbé, ayé ò máa rántí. Lónìí kó wá ní lo technology, àwọn sàábé ò lo plane, káwá nígbà ṣe pé ìmọ̀ kẹ́ni ìmọ̀ yẹn tọ́lọ́hun fi pamọ́ nítorí ìgbà kan títí dìgbà tọ́lọ́hun ó padà fi gbé ìmọ̀ yẹn jáde. Gọ́ìbù ní lánàá, sighting of the moon lónìí, Ànábì Muhammad sallam kò rí oṣù rí tó fi kú, kódà ẹ̀mí ìkèfèrí lórí. So tí ìmọ̀ bá wá dàgbà débi falak, ẹni kó máa gbé wọn kò sọ pé ilmul falak olódo ní ọlọ́wọ́ nínú Kùránì nígbà ọlọ́ ní la shamsu yanbaghi laha an tudrika al-qamar wala al-laylu sabiqu an-nahar wa kullun fi falakin yasbahun. Ó ti pè wá níjà pé kayfa yasbahun fil falak, kayfa yasbahuna ash-shamsu wal-qamaru wal-arad, tó fi ní kullun fi falakin yasbahun. Àwọn tí wọ́n wá jẹ́ kèfèrí làwọn wá ń ṣiṣẹ́ lórí ẹ̀, àwọn mùsùlùmí tọ́lọ̀ ń pè níjà wọn ṣiṣẹ́ lórí ẹ̀. Tọ́lọ̀ ó máa sọ pé inna fi dhalika la ayatin li qawmin yuqinun, wọ́n wá ń yọ àwa kó nú àwọn al-muqinun, àwọn tí wọ́n lè ronú jinlẹ̀. Scientist lọ́lọ́wọ́n bá ń pè pé ń bẹ̀ nì pé kullun fi falakin yasbahun, àwọn làwọn wá ń ṣiṣẹ́ pé kayfa yasbah, kayfa tasbahu ash-shams, kayfa yasbahu al-qamar, kayfa tasbahu kullun fi falakin yasbahun. Wọ́n wá pè ní ilmul falak. Èyí mùsùlùmí tí ò gbọ́n òun tí wá máa takò. Ọlọ́run tó sọ fún wa pé òun dá oòrùn àti òṣùpá lita'lamu adada sinina wal hisaba, nítorí kẹ́ ẹ lè máa fi mọ iye ọjọ́, kẹ́ ẹ lè máa fi mọ̀ ṣírò, ilmul hisabi ti bẹ̀ jáde. Kí mùsùlùmí wá máa sọ pé wọ́n ṣe mathematics láyé Ànábì, kó wá máa sọ ní ìsìn pé tọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe é. Madness. Ànábì dẹ̀ ti sọ fún wa pé antum a'lamu bi shuhuni dunyakum, ẹ̀yin lẹ́ padà mọ ìdàgbàsókè ayé. Fama qultu lakum anillahi fa huwa haqqun, in tí ń bá sọ fún yín tó bá tọ̀dọ̀ Ọlọ́run wá láti inú al-Qur'ani òdodo ni. Fama qultu lakum min nafsi, àmì ìtẹ́mi fúnra àmì bá wí, innama ana basharun, èèyàn lèmi. Àwọn kò wá sí ìran kan láyé tí kì í lo technology, àwa nìkan náà làwa wà lẹ́yìn. A lè dá fóònù ṣe, a lè dá nǹkan kan ṣe, a lè dágo ṣe, a lè dá kinní kan ṣe. Software ń bẹ lọ́dọ̀ àfáà tí ń sọ̀rọ̀ yìí o, àfáà tí ń sọ̀rọ̀ yìí o. Software ó ní software o, ó ní flash drive o, tóun náà kó tírà sínú rẹ̀ o, òun náà ń ka tírà lórí Google o. Wèrè ò jẹ́ sọ wípé ṣáwọn sàhábà ò ló pé ẹ̀rí wà lórí yín wọn, àwọn sàhábà wọn àdó lórí ẹ o. So ilmu yẹn Ọlọ́run fi yẹn pamọ́ nítorí ìgbà kan. Ògbọ́n gbà tí ń sọ̀rọ̀ ni ó ní inistata'tum ya ma'shara al-jinni wal-ins, ẹ̀yin ìran àlìjẹ̀nú àti ènìyàn, inistata'tum an tanfudhu min aqtari samawati wal-ardi, tẹ́ bá lè fò nínú sánmà yìí, tẹ́ bá lè fò nínú aqtari samawati, tẹ́ bá lè wọnú ẹ̀ lọ. Ó ní fanfuzu, ẹ̀yin wọnú ẹ̀ lọ yárí. Ṣáwọn sàhábà rí bẹ̀ wọ́ lọ ni wọ́n lè rí wọ́, torí pé ìmọ̀ ò tí ì débẹ̀ níjọ́ náà. Lára géèbù lọ́dọ̀ wọn nù ni Ọlọ́run wá ní la tanfudhun, ògbọ́n inistata'tum, tẹ́ bá ní ìkápá an tanfudhu min aqtari samawati, tẹ́ bá lè fò lójú sánmà yìí. Ṣáwọn pé ọ̀rọ̀ pléènì ní sọ ni, tẹ́ bá lè wọnú ẹ̀ lọ wal ardi,
tẹ́ lè wọnú ilẹ̀ náà lọ tẹ́ lè mọ̀ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ ó ní latanfuzuna ẹ lè rí dánwò illa bisultani àyàfi pẹ̀lú ìmọ̀ wọ́n wá ìmọ̀ yẹn téèyàn lè fi lọ nú òṣùpá wọ́n wá ìmọ̀ yẹn táwọn náà fi ń jáde lọ tí wọ́n mọ̀ pé bìkan ń bẹ o Uranus ni o tí wọ́n mọ̀ pé bìkan ń bẹ o Neptune ni o tí wọ́n mọ̀ pé bìkan ń bẹ o mọ̀ rán mi létí Neptune tí wọ́n mọ̀ pé ìkan ń bẹ Uranus wọ́n débẹ̀ wọ́n fún lóókọ́ wọ́n mọ̀ pé ntọ́lọ́run ń sọ nù Kùránì nìyẹn ó lọ ní fáńgòrú ẹ̀fọ́ àmàlátàǹgòrú ẹ̀ lè rí ṣe o ìlàbí sultani àyàfi pẹ̀lú ìmọ̀ sultanu bẹ̀yẹn ilmu ni wọ́n wá ìmọ̀ yẹn tó yẹ káwa mùsùlùmí wá látara pé tíra lákàn gbé dání wa qala sallallahu alayhi wa sallam wa qala ibn Taymiyyah rahimahullahu al-Harrani wa qala ibn al-Jawzi tíra nìkan là ń kà bí àgùntàn gbogbo ntọ́lọ́ wọn bá ń pè wá sí tó ń já mọ̀ pé Kùránì ṣe iktishaful ilmi fún ayé àwọn èèyàn kan táàpù ẹnu Kùránì wa ni wọ́n sì ń lò ó wọ́n dẹ̀ tẹ̀lé àkàyè wa mẹ́lẹ̀ tíra nìkan làfáà fẹ́ máa kà bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn subject náà ló wà ní jámíà àwọn Lárúbáwá yẹn o sáyẹ́ǹsì wà ń bẹ o òní software wà ń bẹ o àmọ́ tá a bá ti lọ báyìí kéwù nìkan la fẹ́ ké àfẹ́dàfà àbí Professor Aláró kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún wọn ṣebí tí wọ́n study kí ti ẹni study wọn yìí accounting ni wọ́n study lọ wò wọ́n gbogbo tí wọ́n gba prof lé lórí yẹn lórí accountant ni kì í ṣe lórí Lárúbáwá wọ́n kẹ́kọ̀ọ́ Lárúbáwá yẹn náà ni lọ wo biography Professor Aláró ó rí pé kì í ṣe Lárúbáwá ni wọ́n gba oyè lé lórí tí ń jẹ́ professor wọ́n gbà lórí banking and financing lọ Google ẹ̀ ní ìsìn pé Professor Aláró yóò jẹ́ kó mọ̀ pé tí ń jẹ́ profession wọn banking and financing ni àmọ́ kéwú tí wọ́n ti kélé tọ́lọ́n ti ní kó yanjú kan tó lọ òkú òǹbẹ̀ mi rò pé o gbọ́ bí banking and financing ni wọ́n jẹ́ ní specialization area wọn kìí ṣe lórí hadith kìí ṣe lórí al-Qur'an but ìgbìyànjú wọn tọ́lọ́run tó fi já sí pé bíyàn alladhina jahadu fina gbogbo ẹni tó bá ti lè sáré kó ṣe wàhálà lórí nǹkan lanahdiyannahum subulana àwọn ọlọ́run á máa la ọ̀nà tí ó máa ṣí fún lórí nǹkan yẹn àti bẹ̀rù ọlọ́run pé wattaqullaha wa yu'allimukum ẹ máa bẹ̀rù ọlọ́run ọlọ́run yóò máa fi máa kún mọ̀ yín kọ́lọ́run kó ṣíjú àánú fún wa ìmọ̀ kan lélẹ́yìí náà tí ó máa pamọ́ lásìkò kan tí ó nítorí àsìkò tí mọ̀ yẹn ó padà wá jáde ìmọ̀ yẹn náà lẹ́ ń rí àwọn tí àárẹ̀ ń ṣe kéwú wọn àti ìmọ̀ wọn tí wọ́n ti dé làákàyè wọn mágolo tí wọ́n máa sọ fún yín pé àwọn sàhábé wọn máa ń tán pè ní astrology sáwọn sàhábé wọn máa ń tán pè ní technology ṣe lálàáfíà àṣà kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí. Professor of law wọ́n dẹ̀ tún wà lórí bóyá doctorate for banking and financing wọ́n ní professor of law ṣòtúrí yẹn wọ́n dẹ̀ tún ní oyè lórí banking and financing tí wọ́n ṣe yọ lẹ̀ ń bẹ̀ gbogbo àyíké wọ́n kàn fẹ́ dàfà ni kó dẹ̀ máa ṣe jálàbí kó ṣe máa tó dá wàhálà lẹ́nu àfà ò tó nǹkan ẹni tí ń lorúkọ àfà ló pọ̀ kọ́lọ́n kó là wá mẹ́ ìyẹn ń jẹ́ bẹ́ẹ̀ ó rí pé irú eléyìí náà á rí inú Al-Qur'ani o ẹ̀rí irú eléyìí náà tọ́lọ́run ó máa jẹ́ kí ìmọ̀ kan ó máa jẹ́ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ nítorí pé àti ìfẹ́ sí síta dàsìkò tá a fi sí síta tó bá mi lọ sínú Al-Qur'an ó rí pé ńgbà tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ Ànábì Suleiman nínú Suratu Saba'i Quran aya 14 Suratu Saba'i aya 14 Ọlọ́run jẹ́ kó máa yé wa ń bẹ̀ wípé falamma qadayna alayhi al-mawta nígbà táwọn Ọlọ́run ti parí àṣẹ ikú sára Ànábì Suleiman àwọn àlìjẹ̀nú ń ṣiṣẹ́ lọ wọn àmọ́ pé Suleiman ti kú Suleiman sì wà lórí ìjókòó ó sì mú ọ̀pá dání àwọn àlìjẹ̀nú dẹ̀ ń ṣiṣẹ́ lọ bí akúra tí kìí ṣoṣù kan tí èé ṣoṣù méjì tí èé ṣoṣù mẹ́ta Ọlọ́run ò sọ iye ọjọ́ tó jẹ́ àmọ́ àwọn àfáà kan lọ́dún kan kò sí ní tá a fẹ́ fi ṣe ó ṣáàpẹ́ wọ́n mọ̀ Ọlọ́run falamma qadayna alayhi al-mawta nígbà táwọn Ọlọ́run bá pàṣẹ kú fún Suleiman tá a gbẹ ẹ̀mí ẹ̀
ó ní ma dallahum ala mawtihi kò sí tó jẹ́ káwọn àlìjànú mọ̀ pé ó kú illa dabatul ardi bí kì í ṣe àwọn kòkòrò lẹ́lẹ̀ jẹ́ tó sáré gbàbẹ̀ yẹn kọ́ Abu Rahim ní kéwú kékeré kan nígbà tá ń sọ pé ashajaratal mal'unata fil Qur'an igi tá a gégùn fún nínú al-Qur'an tó bá lọ wáyà kan nínú al-Qur'an ó ní inna sharra dawabi èyí tó burú jù láyé nínú àwọn ẹranko ó gbọ́ asummu al-bukumu òun náà lè dé pé ní súnmù ọ̀rọ̀ Ọlọ́run kì í máa wọlé tí al-bukumu ó ti dọ́yáyá níbi káṣọ tọ́lọ́run káṣọ dodo ó gbọ́ ó wá parí ẹ̀ síbi kan mi ò fẹ́ mẹ́nu lọ́bẹ̀ sharra dawabi yẹn béèyàn bá fẹ́ tu ṣe mọ̀ pé yàn ní sọ ó wá pè ní èyí tó burú jù nínú àwọn ẹranko asummu al-bukumu mi jẹ́ kí n sáré wo áyà yẹn kí n wo bí tó wà inna sharra dawab èyí tó burú jù nínú ẹranko tó burú jù nínú àwọn dábà tó fi mọ̀ pé Ọlọ́run á tún máa lo ẹranko fún ènìyàn náà níbi kan ó ní inna sharra dawabi inda Allahi alladhina kafaru níbomi ó ní inna sharra èyí tí mo fẹ́ lò inna sharra dawabi inda Allahi as-summul bukumu suratul Anfal ló wà aya 22 ó ní alladhi ó wá pè wọ́n ó ní alladhina la yaqilun àwọn tí wọ́n kì í ṣe làákàyè ó gbọ́ ó ní inna sharra dawabi inda Allah èyí tó worst jù nínú àwọn ẹranko lọ́dọ̀ Ọlọ́run asumu kíyàn wá sọ pé ẹranko ní ń sọ torí pé ó ti sọ pé ẹranko kan ní asumul bukumu ẹni ó já sí pé súnmù ni bukumu súnmù bukumu bí ọ̀rọ̀ àfáyí súnmù bukumu àwọn báwo lọ́lọ́ ṣe sọ Ọlọ́run kó làwà asumul bukumu ẹni tó já sí pé súnmù ni etí rẹ̀ di kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ òótọ́ sí yóò mọ yí òótọ́ yẹn gbàbò mi ẹ̀wọ́n ti sọ̀rọ̀ Yorùbá ṣe náà yí albukumu níbi káṣò títọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run bukumu wọ́n ti ya ọ̀yà ń bẹ̀ wọ́n ní fẹ́ sọ irú ẹ̀ náà lè ti ń ṣẹlẹ̀ sí wọ̀nyí wọ́n sọ astrology ó ní tó alladhina la yaqilun òun náà làwọn yẹ pé wọ́n èyí ṣe làákàyè wọ́n kì í lè ronú àwọn ló worst jù nínú ẹranko so kí wọ́n máa ní ṣé kìnìún ni àbí ọ̀nì mo kàn yà ń bẹ̀ yẹn kíyàn ju yẹn sílẹ̀ fún ebi yóò mọ̀ jí kéwúké ń bí náà wallahi mo ní mi kì í wò òun tó ń parọ́ pé òun lẹ́rìí tó dájú pé wallahi táwọn èèyàn bá kódà bàbá wa Yahya Al-Fulani ọlọ́mbà mi rí wọn pé bàbá mi dáadáa wallahi mi ò wo fídíò ibi táwọn èèyàn wíhun atal ana billahi alladhi la ilaha ghayruhu mi ò tí wò kọjá apáwọn èèyàn tó ń sọ tó ń pè tó ń sọ gbogbo ń tàbúrà yìí máa ń sọ àwọn èèyàn tó ń pè tó ń sọ ni mo fi ń mọ̀ yìí pé ó wí ń báyìí torí pé mi ò ní wò torí pé tí ń bá wò yóò worst kí ni mo fẹ́ lọ máa wò ó sí káwájọ fọ̀rọ̀ lẹ̀ ká máa fúnra wa lésì ká máa sọ ní tí o sì nígbà tí mo ṣe blogger mo ò sì fẹ́ di blogger kọ́lọ́ mọ́ jẹ́ ń di blogger ọlọ́ni ma dallahum ala mawti kò sí ń tó júwe fún wọn pé Sulaimanu ti kú illa dabba al-ardi àfàwọn kòkòrò lẹ́lẹ̀ ta'kulu min sa'atahu tí wọ́n ń jẹ ọ̀pá ẹ̀ àwọn kòkòrò tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ ọ̀pá ọwọ́ ẹ̀ falamma kharra nígbà tó wá ṣubú lulẹ̀ tí wọ́n jẹ́ débi ọwọ́ ẹ̀ tabayyanatil jinnu aw law kanu ya'lamul ghaib làwọn àlìjẹ̀nú náà wá ń wò pé law kanu ya'lamuna al-ghaiba àwa gan tá ń ṣe fáì tó bá pàwà náà bá máa ń tó pamọ́ ta ní máa kọ̀ọ̀kọ́ ni ma labithu fil adhabil muhin irú ìyà yẹpẹrẹ yóò ní tó sáwọn kéèyàn ti kú látijọ́ yìí ẹ wòye ìgbà tí kòkòrò fi jẹ ọ̀pá nì láti lẹ́lẹ̀ tí ó fi jẹ́ dókè àwọn kan lóṣù mẹ́fà ni àwọn kan lọ́dún kan ni ó yẹ ìgbà tí ó bá jẹ́ náà ó rí pé àti kọ́kọ́ mọ́ tó ń pè ní ìmọ̀ kọ̀ọ̀kọ̀ èyí tó já sí pé Ọlọ́run nìkan ló lè mọ̀ ẹlòmí ò lè mọ̀ àwọn kan ó mọ̀ àwọn kan táwọn kan ò ní mọ̀ Ọlọ́run ó mọ̀ fáwọn kan mọ̀ ànẹ́bì tí ò ní fáwọn kan mọ̀ torí pé èèyàn ni yóò fẹ́ kó rí mí náà ṣèyàn ìbéèrè wá rè al-ya'lamu ar-rasul awọ̀lẹ̀ ìjà ànẹ́bì nímọ̀ kọ̀ọ̀kọ̀ ànẹ́bì Muhammad wa kama fi sahih al-Bukhari wa Muslim
wa ghayrihima gẹ́gẹ́ bí Imam Bukhari àti Muslim ṣe sọ àwọn gbà pa Ànábì ní máa kọ́kọ́ wa kama qala al-Qur'an la al-Qur'an sọ pé rárá irọ́ ni engineer mi rò pé gbọ́n tí mo ń sọ yìí wọ́n fi Ọlọ́run sọ pé Ànábì ò ní àdíìsì Bukhari àti Muslim àtàwọn àdíìsù mi gbà wípé Ànábì ní léyìí tí ó máa túmọ̀ sí pé Bukhari ní ìsìn àti Muslim àtàwọn àfáà mi ó ṣeéṣe kán mọ̀ jọ Ọlọ́run torí pọ́lọ́run sì ń béèrè ìbéèrè pé antum a'lamu amillah ṣẹ́yìn lẹ mọ̀ jù mí ni antum ṣẹ́yìn lẹ mọ̀ jù mí Ọlọ́run àbẹ́mi Ọlọ́run ni mo ṣe kí ni mo mọ̀ jù yín lọ mi rò pé gbọ́n tí mo ń sọ yé mẹ́ so tí ó fi máa já sí pé fil ahadith nínú àwọn ahadith yẹn wọ́n gbà pa Ànábì mọ̀ kọ̀ọ̀kọ̀ nínú al-Qur'an Ànábì Ọlọ́run gbà yí pé Ànábì ò ṣe kí ni o kò mọ̀ kọ̀ọ̀kọ̀ àfẹ́yí tó bá mọ̀ wọ́n já lọ sínú Kùránì sórí tí màá kọ́kọ́ mú wá lápèjúwe kí n tó lọ síbi àwọn kọ̀ọ̀kọ̀ mi àdíìsù gbà pé Ànábì rí Ọlọ́run mi rò pé gbọ́n tí mo ń sọ yìí àwọn àdíìsù gbà pé Ànábì rí Ọlọ́run wọ́n láyé yìí kò sí nínú Islam kò sẹ́ni tó parọ́ bí àwọn àfáà aládìí wọ́n máa ń fi irọ́ ṣe ògì àtọ̀lẹ̀ yóò kàn dàbí sọkúsọ ni o ìwọ náà jájọ dé làákàyè lẹ̀ o tó bá lọ ka Musnad al-Imam Ahmad nínú hadith 2580 Musnad Ahmad yẹn Musnad Bani Hashim Musnad Abdullah ibn al-Abbas Abdul Muttalib ani nabiyyi sallallahu alayhi wa sallam ani ibn Abbas látẹnu ọmọ Abbas wọ́n ló sọ wípé qala Rasulullah sallallahu alayhi wa sallam wọ́n lá Nábì sọ pé ra'aytu rabbi tabaraka wa ta'ala mo rí Ọlọ́run ọba mi tọ́lá rẹ̀ ga jùlọ mú àdísù yẹn dání o ra'aytu rabbi mi ò tí lọ sáwọn ẹbí ìmọ̀ kọ̀ọ̀kan yẹn gan o ìyẹn ń bọ̀ bí àṣírátù sáà o pé kíní kan máa ṣẹlẹ̀ àwọn àṣírátù sáàtìl kubra àṣírátù sáàtìl sugura dàjálù ń bọ̀ kíní kan ń bọ̀ gbogbo ẹ̀ wọ́n parọ́ ẹ̀ má Nábì ni torí pé tó bá lọ kà ó rí pé ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn ó mọ̀ bá wọn nínú Bíbélì irú ọ̀rọ̀ yìí náà wọ́n táàpù ẹnu Bíbélì torí pé àwọn kanú àwọn òjíṣẹ́ ọ̀rọ̀ ọbẹ̀ a máa sọ pé àwọn rí Ọlọ́run làwọn náà ṣe rò pé àfi tírú àwọn ẹ̀yìn ní bá rọ́lọ́run àfi kánẹ́bì náà ṣe kíni kánẹ́bì wá rí wọ́n ní Ànábì sọ pé ra'aytu Allaha tabaraka wa ta'ala mo rí Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga jùlọ tó wá gbọ́ ó ní wa qad sami'tu hadha al-haditha min habi kódà mo gbọ́ hadithu yìí lẹ́nu bàbá mi amla alayya tó ń pe àdísù yẹn fún mi ṣọ̀pọ̀ àdísù ni ẹ̀ o bá mi dé Ibnu Abbas àti bàbá rẹ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn eléyìí wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ ni sahihun mawqufan rijaluhu rijalun sahih ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ tún wá lọ gbọ́ àdísù yìí lọ́dọ̀ àwọn àfáà mi táwọn náà gbà wípé tó bá lọ ka Sunanu Tirmidhi nínú hadith 3279 tó bá lọ sí ọ̀dọ̀ Ibn Abi Asim tó bá lọ ka hadith 437 tó bá lọ sínú Sunan Nasa'i tó bá lọ ka hadith 11,037 jàre wa Ibn Khuzaymah tó bá lọ ka hadith 273 bákan náà tó bá lọ sọ́dọ̀ àfáwà Tabarani tó bá lọ sínú hadith 11,619 min toriki anil Hakam ibn Ibban an Ikrima an ibn Abbas bá dìsì yẹn ṣe wá nìyẹn an Ikrima ọmọ kéwú Abbas ọmọ ibn Abbas ni an ibn Abbas wọ́n ló sọ pé roha Muhammadun rabba'u Muhammadu rí Ọlọ́run ọba rẹ̀ qultu afá tí ń gbọ́rọ̀ yẹn ni mo wá bi léèrè pé alaysa Allahu yaqul ṣé yìí mọ̀ pọ́lọ́run ọba mi sọ yí pé ṣé kìí ṣe pọ́lọ́run ti sọ pé la tudrikul absar ojú kankan báyìí ò lè rí Ọlọ́run o wa huwa yudrikul absara Ọlọ́run nìkan ni ó mọ̀ rí gbogbo ojú qal wa yahaka kẹ́tẹ́ dákẹ́ kí ni wọ́n mọ̀ ń gbẹ́nu dákẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́ wọ́n ní dhaka idha tajalla bi nurihi ìgbà tán bá lè rí yẹn òun náà ní ìgbà tọ́lọ́run bá yí padà sí ìmọ́lẹ̀ tó bá yíra padà alladhi huwa nuruhu
tó yẹ pé ìmọ́lẹ̀ nìyẹn nígbà yẹn lèyàn ò lè ṣe kíni o lèyàn ò lè rí wá gbọ́ kọ́ọ̀lù wà kọ́ọ̀lù àrọ́hà muhammadu rabbahu tabaraka wa ta'ala marratayn wọ́n lẹ́ẹ̀mejìlá nẹ́bí rí ọlọ́run o mọ àyà tó ń tú làkọ́dìrọ̀ háwù nẹ́sílà tá ní òkúrọ̀ náà ń tú náà ń parọ́ mọ́ o ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé ṣé àwọn sàhábà alìkìráàmù yìí àwọn ni wọ́n ń tú àwọn ọ̀rọ̀ yìí àbáwọn kan ni wọ́n ń lọ àwọn ọ̀rọ̀ yìí mọ́ wọn à ń padà bọ̀ lórí kí ni Aisha sọ ń pa wọn torí pé tẹ́ ẹ bá sọ ní ìsìn wọn ní ó búbu náà Abbas bí wọ́n ti ń parọ́ mọ́ Mudirul Markaz tí wọ́n mọ̀ ní ó bú sàhábé ó lànẹ́bì rí ọlọ́run lẹ́ẹ̀mejì làkọ́dìrọ̀ háwù nẹ́sílà tá ní òkúrọ̀ ọ̀rọ̀ Jìbìrìlù tó rí lẹ́ẹ̀mejì wọ́n dẹ̀ fi ń ṣáwá ní wọn gbọ́ Kùránì yẹn yé táà fi sọ pé ẹ̀dẹ̀ ń sọ pé aláàmẹ́d ayé sálàfẹ́ sọ̀lẹ̀ pé mọ́nájà àwọn sálàfù lágbọ́dọ̀ lò ṣe àwọn irọ́ yìí náà agbọ́dọ̀ lò yẹn náà agbọ́dọ̀ ṣe làákàyè wọ́n já lọ bákan náà wọ́n ní akhrajahu bun Abi Asim àdísù tí wọ́n mú wáyìí wọ́n dẹ̀ ń jẹ́ kó yé pa afáàl áfíìsù sọ fún àtẹ ó ní sọdúnkùn olódodo lẹni tó sọ̀rọ̀ yẹn wa qala Tirmidhi hadha hadithun hasan àdísù tó dáa ni garibu min hadha alwaji tó wá máa gbọ́ wa akhrajahu ibn Abi Hasim gba àdísù yẹn wá ibn Khuzaimah náà gbà wá ibn Mandi gbà wá an tariqi Asim al-Ahwali an Sha'bi wa Ikrima an ibn Abbas qala raha Muhammadu rabbahu ó ní Muhammadu rí Ọlọ́run wa hadha isnadun sahih wọ́n ní isnadu àdísì isnadu tó lálàáfíà ni ṣorí pé àti ńlá àdísì pé ànábì ṣe kí ni ó rí Ọlọ́run lára àwọn ọ̀rọ̀ tí wọ́n máa panu ó dẹ̀ wà ó wà ní Bukhari àti Muslim náà bọ́ mò ń sọ àwọn tíra míì tó ti wá wọ́n ní wọ́n ká fi súnnà tó bá lọ ká súnnà lẹ́àbí libna Abi Asim àti àwọn nùsùkù tó jẹ́ ti tawhid àni Sha'bi àni Ikrima ilé iná wa hadha sahihun aidan ìyẹn náà tún lálàáfíà wọ́n ní wa huwa min al-madhid fi muttasil al-asanid wa akhrajahu ibn Abi Asim wa Tabari min tariqi asbati mi ò fẹ́ kó pọ̀ ani ibn Abbas Ikrima náà ni ó ní wa laqad ra'ahu nasilatan ukhra aya yìí wọ́n wá ní inna an-nabiyya sallallahu alayhi wa sallam ra'a rabbahu azza wa jalla bí anam Muhammad rí Ọlọ́run ọba rẹ̀ tó tóbi jùlọ ẹgbẹ̀gbọ́n tí wọ́n tú eléyìí náà sì ni wọ́n pè ní manhaj pé a gbọ́dọ̀ máa lò faqala lahu rajulun arákùnrin kan sọ fún pé alaysa qad qala ṣọ́lọ́hun ò tí sọ fún wa pé la tudriku al-absar wa huwa yudriku al-absara ẹni ojú kan ò lè rọ́lọ́hun Ọlọ́hun ni ó máa rí faqala lahu Ikrima wá fún lésì pé alaysa ó ní alaysa tara as-sama oníṣẹ́ kí ń rí sọ́mà ní tó fẹ́ ní ẹlẹ́sì ni ẹni qala bala bẹ́ẹ̀ ni òun rí ó ní qala fa kulluha gbogbo ẹ̀ náà gbogbo tó ń rí yẹn náà ló ń ríun so eléyìí isnadun da'ifu ni wọ́n pè òun àmọ́ àwọn tí mo fẹ́ lò ń bẹ̀ laqad ra'ahu naslatan ukhra wọ́n ní ra'a rabbahu tabaraka wa ta'ala an ibn Abbas pé ànábì rí Ọlọ́run Tirmidhi ní hadisun hasanun náà ni tún wá gbọ́ qala Sheikhul Islam Ibn Taymiyyah làwọn náà bá dá sí àfáàgbà fi majmu'i al-fatawa tó bá lọ ka kò ní ìdíkí máa sọ volume tí wọ́n bá lọ ka volume 6 ó bọ́rọ̀ tí mò ń sọ yìí tó bá sì lọ ka volume 15 ó bá ń bẹ̀ náà ó ní wa amma ruya àwọn wá ní rírí Ọlọ́run tí wọ́n ń sọ ní o falladhi thabita fi sahih an ibn Abbas èyí tó fẹsẹ̀ rinlẹ̀ látẹnu ọmọ Abbas nínú sahih ni pé annahu qala pé ànábì sọ wípé ra'a Muhammadu rabbahu bi fuadihi marrataini ànábì rí Ọlọ́run pẹ̀lú ọkàn lẹ́ẹ̀mejì wọ́n tún wá sọ di ọkàn Ibn Abbas kan náà ní pé ó rí pé yóò sọ fún yín pé ó rí pẹ̀lú ojú àìbí àìní àdísù yẹn màá mú yẹn náà wá so òun náà ló sọ ni wọ́n ló sọ pé fuhadu ni náà wá wele wà fi sọ ìháìní lẹ́ẹ̀ṣẹ́ lè blame ní súnnà kankan lórí irọ́ torí pé irọ́ gan ó pẹ̀lú tí wọ́n fi pẹ̀lẹ̀ Sahih Bukhari àti Muslim máa fún ẹlẹ́rìí ẹ̀ yóò má sọ pé mi ni mo sọ bẹ́ẹ̀ wá wòrán anibọ́nà Abbas fi qawlihi wọ́n ní látẹnu ọmọ Abbas níbi ọ̀rọ̀ ẹ̀ tó sọ pé wa ma ja'alna ruya allati araynaka àlátà fún wa nábì lánìí àdédé fún ọlá o
illa fitnatan linnas bí kì í ṣe pé láti fi kó dààmú báwọn èèyàn tó jẹ́ kèfèrí lọ́lọ́run sọ wa shajarata limal'unata fil Qur'an àti igi tán gégùn fún nínú Qur'an jẹ́ pé ìran ló wà ńbẹ̀ o ẹ máa gbọ́ kọ́ọ̀la ìyá ruhu ya aini ó ní rírí ojú fètèfètè báyìí Ibn Abbas sì ń bá pàṣẹ ẹ gbọ́ àbí astaghfirullah Ibn Taymiyyah ń bá wọn pàṣẹ pé èyí tó sọ ihu lọ́dọ̀ Ibn Abbas ni pé rọ́há Muhammadun rabbahu bí fuhadihi marratayn pé ọkàn ló ti rí nínú Sahih Bukhari àti Muslim nígbà tí wọ́n máa túmọ̀ wà má ja'alna ru'ya allati araynaka pé àlátà fún ọlá ni àdédé fún ọlá o wọ́n ní ru'ya aynin uriha Rasulullah wọ́n ní àlá wọ́n ní rírí ojúkorojú báyìí ó gbọ́ ni ru'ya aynin rírí ojúkorojú báyìí ni wọ́n fi hàn Ànábì ní Laylata Usriya bihi lóru ọjọ́ tó gun sánmà lọ́bọ́lọ́ mo ló ti gun sánmà bó tiẹ̀ já sí pé scam nìyẹn náà fabricated ni kò sí tó ń jẹ́ ṣọmọ̀pé Laylata Usriya bihi lọ́jọ́ tí wọ́n mú rìn lọ́bọ̀ lọ sí sánmà kò sí tó ń jọ́ bẹ́ẹ̀ pànàbí lọ sánmà àti yanjú èyí òun kọ́lọ́nkó ṣàánú wa so bí ṣó tún gbọ́rọ̀ Sahih Bukhari àti Muslim sọ pé Ànábì rí wọ́n fi orí Ọlọ́run bí ainin pẹ̀lú ojúkorojú báyìí uriha tí wọ́n fi hàn lóru ọjọ́ tí wọ́n mú rìn lọ́bọ̀ gbogbo eléyìí náà lẹ́kọ̀ọ́ ń fẹ́ kó sí wa lára wọ́n wá ní gbogbo eléyìí náà o wọ́n wá ní wá gbọ́ wọ́n ní wa hadhihi riwaya ru'yal ayat eléyìí náà ni rúyà tí wọ́n ń sọ nínú àwọn àmì ní torí pé Ànábì padà wá fi sọ fáwọn èèyàn pẹ̀lú nítorí lójúkorojú lóru ọjọ́ tó gun sánmà lọ ó ní fakana dhalika fitnatan lahum eléyìí sì jẹ́ kí ni ó jẹ́ ìdààmú fún wọn ó ní haythu sadaqa qawmun àwọn kan gbàgbọ́ wa kadhaba qawmun àwọn kan pè nírọ́ walam yukhbiruhum bi anna uraha rabbahu bi aynihi wa laysa fi shay'in min ahadithil miraj thabita wọ́n wá ní kò sí nínú àwọn àdísù tó jẹ́ ti mìíràjù tó fẹsẹ̀ eléyìí rinlẹ̀ o lam yukhbiruhum Ànábì ò sọ fún wọn pé òun rí Ọlọ́run lójúkorojú o ṣọ̀pọ̀ àwọn eléyìí náà ti ń pè àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí nírọ́ wọ́n ní wa qad thabita bin nusus sahiha wa ittifaqu salafil umma annahu la yara Allaha ahadun fi dunya ẹnìkan ò lè rí Ọlọ́run láyé pẹ̀lú ojú ẹ̀ wáyé tá wá ń rí nínú àwọn àdíf eléyìí àkànú Zadul Mihad àṣẹ wá ń ka nínú hadith pé Ànábì rí Ọlọ́run wá jẹ́ ká lọ gbọ́n tí Aisha sọ lórí gbogbo tí wọ́n mú wáyé ó gbọ́ pa Ànábì rí Ọlọ́run àti Ibn Abbas mi ò tí lọ bí tí mo ń lọ oyinmọ́ kọ̀ọ̀kọ̀ àṣírátù sáà kíníkan gẹ́gẹ́bù kíníkan ìwọ̀ gbogbo yìí ìrọ́nà yẹn náà pọ̀ o náà mo fẹ́ kánú Sahihu Muslim gangan ó gbọ́ báyìí ní mo fẹ́ kánú Muslim gangan ni mi ò fẹ́ ká nínú kí n kàn máa ká lójúfò náà ó rí pé Sahihu Muslim òun lélẹ̀ ó gbọ́ Sahihu Muslim òun lélẹ̀ bó ti ẹ̀já sí pé a tó padà lo hadith yẹn náà jẹ́ kí n wo ibi tí wọ́n ti lè rí kò tí ẹ nídìí kóhun náà lọ máa wá ń bẹ̀ já mi ní fóònù ẹ̀yẹn kí n fi taná torí pé bí ìṣókùnkùn díẹ̀ náà wá gbọ́ hadith ni حديث يني حدثني زهير بن حرب حدثنا إسماعيل بن إبراهيم عن داود عن الشعبي أم مسروق لا تنو مسروق وني كنت متقئا عند عائشة رضي الله تعالى عنها وني مجوك لدو يا وعائشة لني ترغب كوباي كي في بليله باي بيا كو فراتين كان وني فقالت يا أبا عائشة ó ní ìyá wa Aisha wá pè mí lórúkọ ọmọ mi pé ìrẹ bàbá Aisha thalatha ó pè mí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó astaghfirullah ya aba Aisha ó ní mo pè ìrẹ bàbá Aisha ó ní thalathun
man takallama bi wahidatin minhunna faqad a'zama ala Allahi al-firya. Aisha ní àwọn ọ̀rọ̀ mẹ́ta kan ń bẹ, àwọn ọ̀rọ̀ mẹ́ta kan ṣe kíni ń bẹ, béèyàn bá sọ ẹyọ ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ni èyí tó dájú ni pé olúwa rẹ̀ ó ti pa irọ́ tó tóbi jù láyé mọ́ Ọlọ́run. Aisha ní àwọn ọ̀rọ̀ mẹ́ta kan ń bẹ o, thalathun, àwọn ọ̀rọ̀ mẹ́ta kan ń bẹ o, man takallama bi wahidatin minhunna, béèyàn bá sọ ẹyọ ọ̀kan lẹ́nu nínú mẹ́tẹ̀ẹ̀ta qad a'zama ala Allahi al-firya, ó ti pa irọ́ tó tóbi jù láyé mọ́ Ọlọ́run. Tọ́lọ́run dẹ̀ ní innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba, ẹni yóò tó bá dáadáa parọ́ mọ́ Ọlọ́run la yuflihun, irú wọn ò ní jèrè. Aya al-Qur'an ni. Aisha wa ni wọ́n parọ́ tó tóbi jù láyé lọ́run, wọ́n pa mọ́ Ọlọ́run. Ó ní qultu ma hunna, mo wá béèrè pé kí làwọn ọ̀rọ̀ náà? Qalati, ó wá sọ wípé man za'ama anna Muhammadan sallallahu alayhi wa sallama ra'a rabbahu faqad a'zama ala Allahi al-firyata. Ẹni yóò tó bá sọ jáde lẹ́nu pé Ànábì rí Ọlọ́run ọba rẹ̀. Man za'ama anna Muhammadan ra'a rabbahu qad a'zama ala Allahi al-firyata. Ẹni yóò tó bá sọ jáde lẹ́nu wípé Ànábì rí Ọlọ́run ọba rẹ̀, ẹni yẹn ti pa irọ́ tó tóbi jù láyé mọ́ Ọlọ́run. Ìbéèrè tó yẹ ká wá béèrè ni pé ṣé Ibnu Abbas àti bàbá rẹ̀ ló sọ̀rọ̀ yìí lóòótọ́? Mi rò pé o gbọ́, torí pé kò possible kó já sí pé Ibnu Abbas ni ó máa fi laqad ra'ahu nazilatan ukhra, tí ó máa fi tú Ọlọ́run, tí ò ní mọ̀ pé Jìbìrìlù ló wà ń bẹ̀. Torí pé wọn kì í fẹ́ ká sọ, wọ́n máa bo Bukhari láṣìírí, wọ́n máa bo Sahihul Bukhari láṣìírí, ní Sahihul Bukhari tí kìí ṣe pé Imam Bukhari kan ló ní gbogbo ẹ̀. Àwọn tí wọ́n kọ́ wọn láìmọye péjì ló wà tí ò sí nǹkan kan bẹ̀, àìmọye ló wà láàbọ̀, àwa mú wọn aṣọ wọn pọ̀ mọ́ra wọn, a kó nǹkan sáwọn ẹbí nǹkan yẹn, àwọn èèyàn oníkálùkù náà ń fi ti ẹkún. Làwọn kan bá panu pọ̀ pé ìwé tó lálàáfíà jù láyé lọ́run nu lẹ́yìn al-Qur'an. Ṣebí bí táwọn ṣe gbìyànjú dé ńjọ́ náà ni wọ́n fi wí bẹ́ẹ̀. Kámbèlè tí àwọn àfáà wo ló sọ bẹ́ẹ̀, ẹ dárúkọ wọn nínú àwọn àfáà Islam. Ìwé táwọn sàhábà ò gan ni, táwọn tábàínà ò gan ni ẹ̀, tánàbí ò mọ nǹkan pẹ̀. Aisha sọ bẹ́ẹ̀. Wọ́n máa gbọ́ àfáà yìí wá ní, wọ́n ní wa kuntu muttaki'an, mo fara ti tẹ́lẹ̀ ni, fajalastu, mo wá jókòó dáadáa. Faqultu ya ummul mu'minin, mo wá ní ìrẹ́ ẹ̀yà tó bá ṣe wọ́n lè ló twist ẹ̀ ni. Tọ́rọ̀rọ̀ wọn nù, wọ́n ló twist ẹ̀ ni. Ó ní ya ummul mu'minin, ìrẹ́ ẹ̀yà àwọn mu'minin, anzirini wala ta'jalini, ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ pẹ̀lú mi, ẹ gbọ́dọ̀ kánjú. Ṣé mọ̀ pé ẹni tó fọ̀rọ̀ gbọ́ nìyẹn, èèyàn máa ń fẹ́ wádìí nǹkan. Ẹni yẹn wá ní alam yaqulillahu azza wa jalla, torí pé ibi táyà yìí náà yí ẹni yẹn sínú ni pé ṣọ́lọ̀ nǹkan ló sọ wípé walaqad ra'ahu bil ufuqil mubin, wípé èyí tó dájú ni pé ó rí nínú wo pápá sánmọ̀, ufuqi bá ó rí, ó wo sánmọ̀ ó rí. Ẹ wá máa gbọ́, laqad ra'ahu nazilatan ukhra, ó sì tún rí láàyè ibòmí, wọ́n fi bẹ̀yẹn tún nazilatan, násílàtà kẹrẹ sísọ̀kalẹ̀ míì, kìí ṣe pé àyè mí nínú sánmọ̀ làwọn wà sọ fún pé Sidratul Muntaha lànẹ́bì ti rọ́lọ́run. So àyà yìí náà ni Masruq ló ń kóòtì fún Aisha wípé kìí ṣe ṣọ́lọ̀ nǹkan ló sọ báyìí ni pé laqad ra'ahu bil ufuqil mubin, laqad ra'ahu nazilatan ukhra tí wọ́n máa parọ́ mọ́ nínú Suratul Najm yẹn. Faqalati, Aisha wá dáhùn wípé ana awwalu hadhihi al-umma, èmi là kọ́kọ́ ọmọlẹ́yìn Ànábì, èmi là kọ́kọ́ nínú àwọn ènìyàn. Sahala an dhalika Rasulullah, tó kọ́kọ́ béèrè lórí ọ̀rọ̀ yìí lọ́dọ̀ Ànábì Muhammad. Faqala, èsì tá Ànábì dẹ̀ fi ni pé innama huwa Jibrilun, Jibrilu lòun rí. Innama ìntọ́lọ́hun sọ́nú àyà yẹn pé laqad ra'ahu bil ufuqil mubin, laqad ra'ahu nazilatan ukhra, táwọn Ibn Abbas ń tú sípọ́lọ́hun lórí un.
tádìsì míì náà tún sọ pé ìmọ́lẹ̀ ni ìyẹn nígbà tọ́lọ́run bá yí ara padà tajalla bi nurihi ló máa ń wà ní pé èèyàn lè rí tí ò bá ti bọ́ sí mọ́lẹ̀ yẹn tó bá ti wà nínú mọ́lẹ̀ yẹn èèyàn ò lè rí wọn ò fẹ́ sọ pé ìyẹn ni Musa rí tó dákú torí pé kò ṣeé rí o gbọ́ tajalla sáwúlẹ̀ ṣorí ọlọ́run lọ́ba tó ní ìmọ̀ wàláhì èèyàn kọ́ onígbà tá nábì Musa tó lóun fẹ́ rí ọlọ́run tọ́lọ̀ ní unzur ila hadha aljabal máa wó òkè nì fa in istaqarra makanahu tó bá ṣì wà láàyè ẹ̀ sawfa tarani o lè padà rí mi àmọ́ tí ò bá sí ń bẹ̀ wọ́n wá ní falamma tajalla rabbuhu lil jabali nígbà tọ́lọ́run wá fi ara tó fi ìmọ́lẹ̀ hàn òkè yẹn òkè náà fi hàn ó òkè ní ìmọ́lẹ̀ kàn lára o torí pé ìmọ́lẹ̀ lulẹ̀ pàṣọ Musa bá dákú àwọn wá ní tí ọlọ́run bá ti ìgbà téyàn ò lè rí ní ìgbà tó bá ti tajalla sínú ìmọ́lẹ̀ yẹn tí ò bá ti tajalla sínú ìmọ́lẹ̀ yẹn èèyàn lè ṣe kí ni o èèyàn lè rí ìyẹn ló mọ bá lọ́dọ̀ àwọn onísúfí gẹ́gẹ́ bí Ibnul Arabi àwọn Ibn Arabi méjì ni wọ́n Ibnul Arabi làfọ́ oní tafsiri oní fíkíù Ibn Arabi làfọ́ oní súfí tí ó máa sọ pé ra'aytu rabbi bi ayni qalbi fakuntu la shakka anta mo rí ọlọ́run ọba mi bi ayni qalbi pẹ̀lú ojú ọkàn mi báyìí fakuntu mo wá ń sọ pé la shakka anta kò sí èméjì ìwọ gangan náà mo rí ló fi máa ráwọn ń súfí tí wọ́n máa jẹun yó hadísù yìí làwọn náà ṣe kíni làwọn náà rí ipe ìgbà téèyàn ò lè rí ọlọ́run nígbà tí tó bá tajalla sínú mọ́lẹ̀ àmọ́ tí ò bá ti tajalla sínú mọ́lẹ̀ yẹn èléyàn lè rí táwọn fi ń gbà pa nẹ́bí rí ọlọ́run tí kèfèrí kan tó ti mọ àwọn hadísù yìí tó bá bá àwọn ọmọ mùsùlùmí pàdé pé òpùrọ́ là nẹ́bí yín tó wá ń sọrú eléyìí pé ó lóun rí ọlọ́run alukurani sì sọ pé nìkan ò lè rí ọlọ́run sọmọ yẹn ò ti lọ ọmọ yẹn ti lọ wàá gbọ́n tá Aisha ń sọ Aisha ni ana awwalu hadhihi al-umma èmi là kọ́kọ́ nínú ìjọ yìí tí mo kọ́kọ́ bi ànábì léèrè pé kí ni tó rí ó ní ana innama huwa jibirilu ni lam arahu ala surati allati khuliqa alayha ghayra hatayn al-marratayn ó ní mi ò rí jibirilu láwòrán tọ́lọ́run fi dá gangan yàtọ̀ sí àsìkò méjì un ok gbogbo irọ́ tá wá pa ànábì kú sánmà lọ ó dé sánmà kíní ó dé sánmà kejì wọ́n ń bi jìbìrì léèrè wọ́n ń bi bábì ta ló wà lẹ́nu ọ̀nà wọn mọ̀ pé Jìbìrìlù ni wòjọ́ ti Sheikh Adama ti tọ́jú ẹ̀ sínú tírà ó yẹ káwọn àfa jọrú ọ̀rọ̀ ni kò kàn jọ wò pé kí Jìbìrìlù kán mọ̀ ń sánmà ó gbọ́ so ìyẹn fi hàn yí pé àwọn ọ̀rọ̀ yẹn irọ́ nìyẹn tí Aisha bá wá ní bẹ́ẹ̀ nìkan bá sọ bẹ́ẹ̀ ó ti parọ́ tó tóbi jùmọ́ lọ́hùn kí wá nìdájọ́ táwa dá fún Abbas àti bàbá rẹ̀ ìbéèrè ni pé ṣé Ibn Abbas ló ń sọ ọ̀rọ̀ yìí torí wọ́n gbà pé lọ́dọ̀ àwọn àfáà Sunnah òun ni hibrul umma aw habrul umma ẹni tó nímọ̀ jù nù jọ yìí bó tiẹ̀ já sí pé irọ́ ni wọ́n pa torí pé wọ́n fẹ́ ṣe ọ̀tẹ̀ Sayyiduna Ali ẹni a'lam hadhihi al-umma ẹni tó nímọ̀ jù nù jọ yìí wa Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu àmọ́ tó bá ń sọ wọn ní Ṣíà ni ẹ́ torí pé Ànábì sọ fún wa yìí pé sallallahu alayhi wa sallam ana madinatul ilmi wa aliyu babuha èmi gangan ní ìlú mọ̀ Ali gangan ní ilẹ̀kùn tẹ́ gbà wọbẹ̀ bí ìrùpọ̀ gbọ́ Ànábì wọ́n á rọ àdísù kan pé Ànábì ìjọ kan ó ṣàdúrà fún Ibn Abbas ó wá ní Allahumma faqqihhu fi ddin wa 'allimhu at-ta'wil ọlọ́run ò bá mi fún lágbọ́yé ẹ̀sìn wá bá mi fún lágbọ́yé túmọ̀ Kùránì ṣé túmọ̀ Kùránì yẹn ṣé lọ wá fún ìdí tó bá yẹ pé lóòótọ́ l'Ànábì tọrọ rẹ̀ bẹ́ẹ̀ pé faqqihhu fi ddin bá ń fún lágbọ́yé ẹ̀sìn tó wá já sí pé Ibn Abbas yẹn àti Ibn Mas'ud àwọn náà ni wọ́n ń sọ fún wa wípé igi tọ́lọ̀ ń gégùn fún Kùránì Shajaratu Zakumi ni àwọn náà ni wọ́n ń fi Ìdírísù pé Ìlíásù ìkan náà ní méjèèjì tálùkùránì sí yẹn náà léyìí tó ń túmọ̀ sí pé àwọn kan kàn ń ro ọ̀rọ̀
látọ̀dọ̀ àwọn Yẹhudi tán gbé wá sínú Islam wọ́n dẹ̀ ń forúkọ àwọn sàhábà sí torí pé wọ́n mọ̀ pé tá a bá ti gbọ́ orúkọ wọn lára ọ̀rọ̀ ara wa ó ṣe kí ni yóò wálẹ̀ an ibn Abbas an Abi Hurairah an ibn kìnìkan an ibn kìnìkan an ibn Mas'ud. So nǹkan ṣe fún wa nìyẹn ló fi já sí pé alukurani fúnra rẹ̀ ló lè já mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ànábì ni torí pé ó súnmọ́ kurani ó sì lè má jẹ́ tiẹ̀ kó jẹ́ tẹlòmíì àmọ́ ọ̀rọ̀ yẹn á máa gbà á wọlé lọ́rọ̀ tó jẹ́ tànábì torí pé ọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni ó faramọ́. Ànábì Aisha ń sọ ń sìn pé òpùrọ́ lẹni tó bá sọrú ẹ̀ táwa sì mọ̀ pé ìyẹn ń fi hàn pé kò lè jẹ́ Ibnu Abbas àti bàbá rẹ̀ tí Ibnu Abbas tó ń sọ yí pé sami'tu min abi hamla alayya kódà mo tún gbọ́ lẹ́nu bàbá mi tó sọ bẹ́ẹ̀ fún mi. Ànábì sọ pé ra'aytu rabbi kódà tí wọ́n tún ní bí àìní wọ́n lórí uriya wọ́n fi hàn bí àìní. Ó wà láwọn àdé wọn ní bí Fuhadi yìí ẹ̀wọ̀n bí Ànábì léèrè ó sọ pé a ní ara ọ̀hù báwo ni mo ṣe fẹ́ rí nùúrò ìmọ́lẹ̀ lòun rí wọ́n ẹ̀ṣẹ̀ wà ń rọ ewu láwọn àgbàgbọ́. That is contradiction. Lóyìí tó ń fi túmọ̀ sí pé Ànábì ò rí Ọlọ́run kò sì lè rí àdúró mẹ́rin lé ní. A wà tún á padà ṣe notification lórí ọjọ́ tá a bá tún ṣe apá kejì gbogbo àwọn àṣẹrátù sáà ó mọ̀ rí pé ṣáàmù ní. Ànábì sọ pé àwọn àṣẹrátù sùgùrọ̀ àwọn àmì kéékèèké àtàwọn bó bá béèrè lọ́wọ́ ń súnà ń sìn pé ń gbà wọlé àlìkíyàmọ̀ máa dé yóò sọ fún yín pé àlìkíyàmọ̀ ò tí ì lè dé torí pé dàjálì ò tí ì wá. Ànábì Ìsá ó sì máa sọ̀kalẹ̀ tí ò bá sọ̀kalẹ̀ àlìkíyàmọ̀ ò lè dé so iná kan sì máa jáde ní Madina tí ó jó lọ sọ́nà Yaman so pé kò lè dé ó gẹ́ẹ̀tì mi nísìn so oríṣiríṣi nǹkan èyí tó ti dé ní ìṣìkọ́kùn kọ́mọ̀ òṣùpá pín sí méjì láyé Ànábì ìyẹn náà scam ni kò sí tó jọ. So ibi ìlàádùn sí lónìí tí ó máa jẹ́ ìmọ̀ ìkọ̀ọ̀kọ̀ àti kíni àtàwọn irọ́ tí wọ́n pa má Ànábì lórí ẹ̀ ṣùgbọ́n pọ́lọ́wọ́n ọba mi ọba tó pamọ́ ni wọ́n sì fẹ́ sọ fún wa pa Ànábì rí torí pé tó bá dénú Bíbélì ó ra àwọn kan tí wọ́n sọ pé àwọn wọ́n rí Ọlọ́run ò gbọ́ so wọ́n á ní wọ́n rí Ọlọ́run kó dẹ̀ lómi ó sọ pé Mósè rí Ọlọ́run Ọlọ́run sì ṣe kíni ó sì bá a sọ̀rọ̀ torí pé wọ́n ń fẹ́ máa wá supremacy pé Ànábì ju kódà àdìsù kan ìtúnbẹ tí mi ò tí kà tí wọ́n ń sọ pé kí ló ń ṣe ẹ́ léèmọ̀ nínú wípé Ànábì rí Ọlọ́run wọ́n wá ń sọ àwọn kàrámà kankan lára àwọn Ànábì Ọlọ́run pé tó bá fi lè mú Ọlọ́run tó sọ Ànábì Ibrahim ní ayò tó fún Musa ní kàrámà yìí pé ó ń bá sọ̀rọ̀ ó gbọ́ kí wá ló ń ṣe ẹ́ léèmọ̀ nínú pa Ànábì rí Ọlọ́run èyí tọ́lọ́run fi ṣòun léṣàánú. So bí n bá rí àdìsù ní ń kà bí n bá sì rí màá mú wá lọ́jọ́ míì. So ìyẹn ń túmọ̀ sí pé kí la fẹ́ máa dáàbò bo inú àdìsù kan ní Ànábì ní ra'aytu rabbi mo rí Ọlọ́run ọba mi tó sì lálàáfíà. Aisha wa ń sọ fún wa pé wa man za'ama anna Muhammadan ra'a rabbahu qad a'zama ala Allahi qad a'zama al-firya ala Allah ó ti pa irọ́ tó tóbi jù mọ́ Ọlọ́run. Àti ìbéèrè fún ìpè fún tó ń pè wá yẹn kọ́lọ́n kó ṣe dáadáa fún wa jẹ́ ká dúró ń bẹ̀ yẹn náà ní títorí àsìkò kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́. Bàbá wa Mudirul Markaz ẹ bá wa ṣe laqad ja'akum li ila fi fún wa. Bismillahir Rahmanir Rahim. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم
min ju'in wa amanahum min khawf. Kọ́lọ̀ járí bàbá pẹ́ kó sì bá wa ṣàánú wọn gbogbo bàbá lọ́ba wa ṣe dáadáa sí wọn. Insha Allahu ta'ala á ṣe ojú òpó yẹn kalẹ̀ ní ìsìn fáwọn tá a bá fẹ́ pè wọlé láti dá sí ètò. Ẹrú Ọlọ́run tó pè yẹn ẹ má bínú torí pé àti ìṣojú òpó lẹ̀ ń gbà ní kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa. Náà à ń ṣàdúrà fún àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá àlùbáríkà, bàbá wa Adégbìtẹ́ lóṣogbo bá mi ṣe dáadáa fún wọn. Bàbá mi Aládé Bákàrè. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum. Alaikum salam. Ahlan wa sahlan. Ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀? Naam. Bàbá dáadáa, a wà lórí program ni. A wà lórí live program ni. Wọ́n ti bá ẹ ni. Bóyá tẹ máa sẹ́ndì, máa wo nọ́mbà yìí. So máa lè sẹ́ndì nọ́mbà tí mo ń lò sí fún yín sà. Okay. Bẹ́ẹ̀ni, insha Allah ẹ pè mí padà. Ẹ ṣé sà. Insha Allah bí wákàtí kan máa ti ṣe tán sà. Máa ti ṣe tán. Bàbá ẹ̀yin náà ládẹ ń ṣàdúrà fún lọ́wọ́. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ lára àwọn dádì mi dáadáa ni. Màá sẹ́ndẹ̀ sí wọ́n ti bá àti bẹ̀yẹn. Kò change. Ọlọ́run á ṣàánú. Bá mi wo nọ́mbà yìí kó bá mi gbé jáde. Kí n sáré. Ẹ kọ́ ọ̀lẹ̀ ẹ má bínú. Náà, wọ́n fẹ́ gẹ́ẹ̀tì nọ́mbà yẹn. Ìdẹ̀mọ́wọ́ fóònù yìí o. Báwo ni ẹ ṣe wá? Yóò bá mi wò. Yóò wá gẹ́ẹ̀tẹ̀. Èmi á padà lọ pé nọ́mbà tí wọn. Màá padà lọ sẹ́ndẹ̀ sórí nọ́mbà wọn, má jẹ́ àdàrà wa láàmú. Torí pé àti rí yẹn, kó má di pé tẹ́lẹ̀mí bá ń pè. Náà, so kọ́lọ̀ kò ṣe ìkánnù àwọn bàbá mi tí a ti jọ gbúrò ara wa ti pẹ́ ni. Ó dà pé bóyá wọ́n rí nọ́mbà yìí. Elédè kan ni wọ́n fi pè é. Sòtò ráwọn èyí sí lórí Facebook. Wọ́n ẹ̀dẹ̀ sí lórí WhatsApp. So wọ́n sí lórí WhatsApp kọ́lọ̀ kò ṣe dáadáa fún wa. So àwọn tá a bá fẹ́ pè wọlé gbogbo bàbá wa Aládé Bákàrè Ọlọ́run bá wa ṣíjú àánú wò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi. Naam. Masha Allah. Àmín o. Ọlọ́run ní sáàtì ẹ̀lẹ́rù sẹ́yìn. Àmín. Ọlọ́run ní kíkọ́ ní àlàáfíà ara ọ̀. Àmín. Ìdáwálé ló sọ̀rọ̀. Èmi náà ti mọ̀mọ́ mo ti gbóhùn yín. Ẹ̀kú ètò iná. Alhamdulillah bàbá mi. Àmín o. Nígbà tí bàbá yẹn tó àpọ̀ nígbà tí. Naam. Gbogbo wọn jáde wọn kú bàbá yẹn tó ń bọ́ àwọn tàbí ń bọ́ àwọn tàbí. Bẹ́ẹ̀ni. Tí ò ti gbé èkó ni ó pọ̀ ní pé wọ́n ti kọrin síwájú. Naam. Lórí tí wọ́n sọ pé bàbá yẹn sọ fún ìgbà yẹn gbogbo àwọn nǹkan yìí lọ fi ń tán sọ yìí kéèsì àná àní ẹyọ kù ẹjọ́ sòkòtì kan mọ tí wọ́n lè sọ mọ́ báyìí. Ṣé a rí sí pẹpẹ àtẹ́tẹ̀ tí sọ̀rọ̀ ń pa àwọn nǹkan wọ̀nyí? A sọ pé àwọn àdìsúnà kankan wò ó. Wọ́n lè dá ìlú rẹ̀ pé ìtẹ́lẹ̀ yìí kò ọ̀rọ̀ àbùkù wọn pọ̀. Ó wá àwọn èèyàn wá sókè sọ òdodo ọ̀rọ̀. Bàbá yẹn program kan tán ṣe àgbọ̀ wọn tán ṣe tẹ́tẹ́ mẹ́ta yìí. Wọ́n lẹ́ni tí bá ń sọ̀rọ̀ pẹ̀lú àlùkùránì. Òdodo ni ó sọ. Bó ṣe rí nù. Òdodo ò jẹ́ ní nǹkan míì títí nínú ìfọ́fọ́ àgbáyé. Òdodo lòdodo sì máa jẹ́. Gbogbo nǹkan táwọn ìjọ sọ ń jọ kìíní àná. Ṣé bá ti rí inú wọn tó ń sọ pé àwọn àdìs yẹn nínú ní Jésù àbí kékeré kan ló gbà wá. Wọ́n àtẹ̀jáde kan kó ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú bàbá yẹn débi. Gbogbo àwọn rọwáwí ìbílísì. Kán sọ pé àṣọ ẹ mọ̀ pé gbogbo tí bàbá yẹn sọ ń gbà yẹn tẹ ó jáde tẹ̀ ń bú bàbá yìí. Tó wo tọ̀rọ̀ ni tí ń sọ. Come to Islam. Jazakumullahu khair. Ẹ kú ètò. Àmín bàbá mi ẹ sí. Ọlọ́run bọ̀ wá àtàlékún mọ́ yín o. Àmín o.
àmì o Ààrẹ wọn tó ní korí o. àmì o àmì o àbúrò ayé máa ń fèsì lórí wọn. sallallahu alayhi wa sallam illa billahi al-aliyyi al-azim. àmì bàbá ẹ ṣe. Naam, ọlọ́run kó ṣàánú fún wa kó ṣe dáadáa fún wa. Àwọn àdíìsì kan jọ mi. Àwọn Mùsùlùmí wá ń bo nǹkan tí ò yẹ ká bò mọ́lẹ̀. Tó sì já sí pé ìmọ̀ yẹn ti dọ́dọ̀ àwọn kan nú ayé, wọ́n ti gbé òyìnbó ẹ̀ sọ́dọ̀ tí wọ́n ń kó, ìyẹn ló ń ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn comparators. Torí pé ńgbà táwọn míì tí wọ́n fẹ́ wá fi irọ́ tako Islam tán bá wọn pàdé, tán bá wá ń béèrè ìbéèrè lọ́dọ̀ wọn tí wọ́n wá ń kó tí ń táwọn ò rí, torí pé tí wọ́n ní pé káwọn wá àyà Kùránì káwọn sì wá ẹsẹ̀ Bíbélì, kò sí deep knowledge fún wọn lórí eré àdíìsù púpọ̀ yàtọ̀ sírú Làbáíkà di Christ Àlàbá Adégúnwà tó ti já rẹ̀ tí ó sọ fún yín pé kò sí tó jọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ahlan wa sahlan. Ta ló ń pè wá láti bọ̀sà? Alhamdulillah. Abu Adam Musa. Abu Adam. Kò ní bàjẹ́. Alhamdulillah. Naam. Alhamdulillah. Ọ̀rọ̀ yìí ṣe kọ́dún kan ṣẹlẹ̀ nígbé gbogbo àwọn nǹkan táwọn bá kó jáde gbé bí ọ̀rọ̀ jíra gbé kò já. Àwọn rí pé àwọn nǹkan yẹn tó bá ṣàlàyé fún wa lẹ́sẹ̀ bírú àbúrò ìmọ̀ọ́sìn ìbàjẹ́ Tìjàníyà ìbàjẹ́ gbá jíra làwọn náà máa kó wá tó ti kọ́lẹ̀ tipẹ́ táwọn àbá àti kọ́ wọn wá ṣàlàyé pé ṣé lè wà ní ẹ̀sìn lórúkọ Tìjàníyà tó dáa bàbá wa kan máa bá wọn pàdé lórí social media báyà jáde á ṣàlàyé gbà eléyìí pé kí ilé ẹ̀kọ́ nìtumọ̀ tí ó gbà àbáyẹn ló dá bọ́ọ̀lù ń kẹun púpọ̀ bá ó jẹ́ kìlá tó dáa wọn á ṣàlàyé fún wa ṣùgbọ́n ọgọ́dẹ́ yìí náà bá wa sọ náà èèyàn náà ló kọ́ òun ṣe àwọn sàábé ló kọ́ òun ṣe ànábì ló kọ́. àwọn eléyìí tí ẹ ń parọ́ mọ́ àwọn sàábé ni. ìgbìyànjú èèyàn ni. torí pé kò lè jẹ́ Ibn Abbas ló ń sọ àwọn ọ̀rọ̀ yẹn pẹ̀lú bọ́n ṣe súnmọ́ ànábì tó káwá máa sọ pé wọn ò mọ̀ túmọ̀ Qur'an. àwọn ọmọ gbógun ti ẹ̀yìn lọ́nà tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ mọ̀ bí gbogbo ẹ̀sìn ti pàtì ẹni tí ò bá yé ó máa dàrú mọ́ lọ́wọ́ púpọ̀. èmi èyí ṣe ń súfì èmi èyí ṣe ń súfì mi èyí ṣe ń súnà mùsùlùmí lèmi. kẹ́kọ̀ọ́ tíra kan jáde jẹ níta àwọn tẹ̀bílíkì ni nǹkan tó wà ń bẹ̀ yóò kọ̀rẹ́ ju kẹ́kọ̀ọ́ tíra kan jáde ẹni ti tàwọn súfì ni nǹkan tó kọ ìyá irú gbogbo àwọn tíra tẹ̀yìn náà ka èèyàn ló kọ́ òun ṣe màláìkà ló kọ́. bó ṣe rí nù tọ́ bá máa fún yín lésì nísìn tọ́bọ̀ máa fún yín wọ́n lè ní ṣe Kùránì nìkan ṣé kìí sí ìyàn náà ló kọ́ ni nígbà tó bá mọ́ tó fẹ́ sọ́wọ́. àwọn bínú pé àwọn táwọn bá ti sọ lórí nǹkan àwọn kan bẹ́ẹ̀ òye táwọn bá kó wá fún wa. mọ́nà ideology wọn ni ẹ má blame wọn lórí yẹn. mẹ́nìkan ní. ṣàbáwò ni ideology yàtọ̀ sálù Kùránì. bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe ń ṣàlàyé fún wa lórí àwọn nǹkan kan báyìí gbèsàlẹ̀ pélé náà láti káwá bẹ̀rẹ̀ ó takàdí sí ní o. mi ò takà nẹ́bì irọ́ tó ń pa má nẹ́bì là ń takò. ọ̀rọ̀ tó kí ẹ gbé àwọn ọ̀rọ̀ yìí náà ta máa pa àwọn eléyìí náà láti gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe sọ pé sáwọn ọ̀rọ̀ eléyìí náà a máa pè lọ́rọ̀ ọ̀rọ̀ tí ní báwọn ní Sufi lẹ́yìn náà kó tiwọn jáde ṣùgbọ́n yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ yìí. Salamu alaikum sà ẹ mọ tó máa ń ṣẹlẹ̀ àwọn àbúrò yìí mọ tán máa ń wò ní pé mò ń ṣe agbẹnusọ fáwọn Sufi pé mò ń ṣe agbẹnusọ fáwọn bídíà ọ̀rọ̀ súnmọ́ rẹ̀ ni mò ń sọ àwọn náà sì mọ̀ torí ẹni tó ń ka Al-Qur'an gbogbo ọ̀rọ̀ tí mò ń kọ irọ́ tó ń pa má nẹ́bì ni mò ń bọ́ kúrò lára nẹ́bì àti èyí tó ń pa mọ́ wọn sàhábà torí pé kò ṣeé ṣe kíru Ibn Abbas kó má mọ ìtumọ̀ Qur'an tó possible. Ọlọ́run kò ṣíjú àánú wa tó pé mi ò gbà kán wá ní irú Ibn Abbas tó já sí pé òun gangan ni Rasul Mufassirina
mina sahaba ẹni tó jó lórí àwọn tí wọ́n ń tú Kùránì náà hàn sàábé káwá já sí pé àwọn ìtumọ̀ tó mú wá ká máa rí pé ìtumọ̀ yẹn ò lọ kò lè jẹ́ Ibn Abbas ṣẹ́gẹ́tì mi nísìn àwọn ń tàrí ẹgbẹ́ Ibn wọ́n ń lọ ọmọ Ibn Abbas ni èyí tó pọ̀ jù nú ẹ̀ Ibn Abbas ó ṣe máa sọ̀rọ̀ méjì tí méjèèjì wà máa takora wọn ibi táwọn ọ̀tá ìsìláàmù jókòó sí dé wá nù wọ́n ní ṣebí sẹ́mu Ibn Abbas ló sọ yìí ṣebí sẹ́mu ànábì yín ló sọ yìí àwọn àfáà wá bẹ̀rẹ̀ wọ́n wá ní ìyẹn nusukhu ni ó gbọ́ àdísù eléyìí ló pa tibẹ̀ yẹn rẹ́ orí ọpọlọ wọn tún wá máa páàṣì nǹkan tó yẹ kán páàṣì nǹkan tó já sí pé àwọn nǹkan nì wọ́n ti takora wọn wà ní àìkán pàkan rẹ̀ ni tó bá dẹ̀ lọ ka tírà kan tí wọ́n ń pè ní la nusakha fi sunna kò sí ní tó parẹ́ nínú sunna kẹwàá lánàá bí ṣe kíní kan á parẹ́ kò sí àwọn irọ́ Islam ti kú lẹ́sìn tí yẹn máa dáwọ́ bò ẹjẹ́ àgbé bọ́lọ́run ṣe fi rán ẹni tó ní ànídìí àti mọ́ àwa kọ́ la ní Ọlọ́run ló ní bó bá ti fẹ́ ṣe nǹkan ẹ̀ náà láàṣẹ in tó kó bọ́ wa ní ìsìn kọjá yìí pé lan tarudọ ankeli yahudu wala nasara aya yẹn la tẹ̀lé àtàtà tábà millatahum àti ń tẹ̀lé fẹ́nu yahudi àti nasara ó dẹ̀ ní kúl inna udallahi huwal huda sọ fún wọn pé Al-Qur'ani ti ń jẹ́ ìmọ̀nà Ọlọ́run ni òun gẹ́gẹ́ lójú ọ̀nà huda walayin ittaba'ta ahwa'ahum tó bá lọ ń tẹ̀lé fẹ́nu wọn ba'da ma ladhi ja'aka minal ilmi ya lẹ́yìn èyí tá a sọ kalẹ̀ fún ẹnu Qur'ani ma laka minallahi min waliyyin tọ́lọ́n bá fẹ́ jẹ́ níyà kò ní sólùgbàlà wala nasirin kò ní sólùràn lọ́wọ́ nígbà tó lọ tán àwa kó sínú ẹ̀ ò gbọ́ a kó sínú ẹ̀ la tasma'u li hadha al-Qur'an ẹ má máa bá wọn tẹ́sí sí Qur'ani yẹn walghaw fi ẹ má sọ̀sọ́kúsọ nípa Qur'ani wọn so wọ́n ti ní àwọn àkídà yẹn lẹ̀ Ànábì dẹ̀ ti jẹ́ kó yé wa pé latattaba'anna sunana man qablakum níṣàlá yìí máa ń padà máa tẹ̀lé ìlànà àwọn tó ṣíwájú yín shibran ba'da shibrin hatta law dakhalu juhra dubbin tó bá wọ inú wo kankan báyìí tó lè pààyàn àbí wo ìkòkò ladakhaltumu ẹ̀yin náà máa fẹ́ wọ bẹ̀ wọ́n ń bè lọ́dọ̀ Ànábì ìjọ náà pé al-yahudu wan nasara ṣí yahudi àti nasara lọ́wọ́ ó tún ní manhum tá lòun tó fẹ́ máa sọ èyí tó yàtọ̀ sí wọn lẹ́ni àwọn náà làkọ́kọ́ ẹni tó kọ́ tú Kùránì fún wa Kùránì yẹn náà là ń rán ẹ wo mọ́ ẹ ṣe ayé wa bálabàla àwa nírònú àwa náà látàkó technology àwa látàkó astronomy àwa látàkó science gbogbo nǹkan yìí ló sì wà nínú Al-Qur'an nígbà tọ́lọ́ ní fasiyamu thalathata ayyamin fil hajji wa sab'atun idha rajatum tilka asharatun kamilatun Ọlọ́run ṣe plus ó ní téèyàn bá dárú ọ̀ràn báyìí o fasiyamu thalathata ayyamin fil hajji kó gbààwẹ̀ 3 ní hajji wa sab'atun idha rajatum kó gbààwẹ̀ 7 nígbà tẹ́ bá délé tilka Ọlọ́run tó wá ní iskoto ashara so kó wá lọ máa tako yẹn kó dẹ̀ pé rẹ̀ mùsùlùmí tilka asharatun kamila ìyẹn jẹ́ 10 gẹ́rẹ́gẹ́ so kẹ́ni kí mùsùlùmí máa ní wọn kọ́ mathematics láyé Ànábì oṣù àgbọ́dọ̀ kọ́ mathematics kákan wà lójú kan ìwọ nísìn ìwọ ń jẹ́ engineer nínú kọ̀ǹpútà kò yẹ kó ṣe mọ́ engineer kò yẹ wọ́n ìwọ dẹ̀ máa wo àfáà tó ń tako astronomy yìí o níjọ́ tí kọ̀ǹpútà tí láptọ̀pù ẹ̀ bàjẹ́ kán gbé lọ sí Ìkẹjà láti lọ tún ṣe ibẹ̀ náà láwọn kan ti rí wípé lẹ́tà kan wà ńbẹ̀ lárúbáwá kan kọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ owó wọn sọ̀rọ̀ owó kí ni wọ́n ń fi láptọ̀pù ṣe òun tako astronomy knowledge kan so ìmọ̀ kan dẹ̀ ló bí software ìmọ̀ kan làwọn tó ṣe laptop kí ló ń fi laptop ṣe ìwọ náà lo laptop aago tó dáa jù láyé lẹ́ ń lò Ànábì yẹn lò so bí yẹn ṣe jẹ́nu engineer ká máa fi lè ṣe lọ tí ò bá sí ẹni tó fẹ́ já ṣàdúrà fáwọn tí wọ́n come to Islam ọlọ́mbà àjò dá fún yín má jẹ́ kọ́rọ̀ yín dàrú ṣe ọlọ́run tẹ́ ń ṣe ọlọ́run nígbà lọ́wọ́ yín afa arun òkàtà dùà ọlọ́mbà mi ṣíjú àánú wò yín bí mo ṣe lè lórúkọ náà pẹ̀lú lọ́lá ilẹ̀ àbáwọ̀ Gbàdámọ́sí
Wàsíù Àlàbí ọlọ́run bá wa ṣe dáadáa fún yín. So àwọn tọ́lọ̀ ní kí n rí nù kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́. Ọ̀làwálé Jẹ̀líl ìyẹn regular customer ní ìyẹn dáadáa ní customer dáadáa ní ọlọ́run bá wa ṣíjú àánú wọn. Ọ̀làwálé Jẹ̀líl Jẹ̀mí Kamil ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Láàkín mo Jẹ̀mí ọlọ́run bá mi ṣíjú àánú wọn kó ṣe dáadáa fún wọn. Naam. Rasaki Abdulsalam Akim Eniola ọlọ́run bá wa ṣíjú àánú wọn kó bá gbọ́rọ̀ wọn sẹ́sọ̀. Akim Mahmood ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Gbadamasi Abdulwasi ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Wasiu Saad ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Suleiman Ismail ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Ọlábọ̀dé Hafiz bá mi ṣe dáadáa fún wọn. Prince Aláwọ Abdulhakeem bá mi ṣe dáadáa fún wọn. Adélé Asuwari ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn. Babalọlá Lukman ọlọ́run níjọba Lukman Seriki ọlọ́run bá mi ṣe dáadáa. Abíọ́lá ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ wo bọ́ọ̀lù. Imam Fatai Zakaria bá mi ṣe wọ́n ti lọ wo Liverpool àti Man City wọ́n ti lọ wo bọ́ọ̀lù. Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún oníkálukú wa. So àwọn tọ́lọ̀ ní kárí ni ọlọ́run mọ̀ yín ó mọ gbogbo wa ó sì mọ ilé ó mọ̀ náà wa. Ọlọ́run dákun mọ́ dà wá láàmú wọ́n sì fi wálẹ̀ nígbà kankan. Rọmọdọ́ọ̀nù tí a fẹ́ mú yìí ọlọ́run dákun já mú pẹ̀lú rọrùn já parí ẹ̀ pẹ̀lú rọrùn mọ́ ní wà lára ń bẹ̀ mọ́ jàrí wàhálà ń bẹ̀. La ilaha illallah bi akiya awwal al-awwalin wa ya akhir al-akhirin ya dhal quwwati al-matin ya rahim al-masakin wa ya arham ar-rahimin. Al-Fatiha. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim maliki yawmiddin. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ولا حول ولا قوة إلا بالله. Irọ́ Ọlọ́run dúró. Orí fóònù yẹn mo ti lè. Àlè Ìlọrin. Àyàmọ́ àlè Ìlọrin. Ṣé kó bí bọ́lá ṣàlàrólé? Ṣé kó bí bọ́lá ìlàrólé? Bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. Ẹni aláwọ̀ mi báyà sálà síwájú tọrẹ ga ó pé kò yẹ má lọ gidi gan.